It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Ìwọ wo ló ń bẹ ní alára tó lé koko bí ojú ẹja. Dákun tí wọ́n bá sá sọ kápẹ̀rẹ̀ kan ni níwájú èmi ọba ńlá ló ti ń lérí. Ẹ wí fún kábíyèsí kí wọ́n ṣẹ́gun ká lọ bá ìgbékeré ká jẹ wọ́n. Àtàrí àjànàkú ológun tí ń bọ̀ yìí. Gbogbo ilẹ̀ tí wọ́n ti ṣe lófò lásìkò tèmi yìí mo fẹ́ tún ìtàn náà kọ. Báńkì Dàsákì. Ètò máa rí mọ̀ lọ ní ọpẹ́. Ògbójú ọdẹ ńlá ni baba ńlá wa. Wọ́n ké kó wọlé ọ̀rọ̀ ayé mọ́ lónìí. Padà kò sí nǹkan kan tó lè ṣe fún mi. Èmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹni bá pé kí láṣẹ wọn. Òròmọdìẹ yóò máa wò di. Ìpọ́nrí máa pọ́gbọ̀n ìyá yín tó máa ṣá. Ó wá fojú di àṣà gidigbi tiwa. Ìrókò àlùjù ní dẹ́rù bàbà. Obìnrin lọmọ tó ń bọ̀. Dálélé, ètùfẹ́ ọmọ wa. Ètùfẹ́ ti kú. Ọba yín lè sígbà. Kí gbogbo ẹ̀yin tó kù nínú ìlú kẹ́sì wàá darapọ̀ mọ́ àwọn ẹrú ọba Olùmlá. Bẹ́ẹ̀ bá rẹ́ni tó sọ fún yín pé òwú ò tẹ́rù ẹ wí fún ẹni èyí tó fẹ́ fi fọ́nà nìkan ló mú dání. Ó lọ sójú ogun. Ó jagun ṣẹ́gun bọ̀ wálé. Balógun ti yóò fẹ́. Èmi. Taniọ́. Igbákejì Bábílà ni tí mo lè pàṣẹ fún Bábílà kó páyé dànù fún mi. Irú àròkò wo leléyìí? Ajuma, kí ló ń ṣe ń ta? Kí ló ń ṣe ń ta? Ta ni wọ́n? Ṣé ní láàrin èmi àti ẹ àti ìlú yìí ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Bọ́lá! Ọ̀dọ̀ ọ̀pá ìṣòra àjàdọ́ pàjàdọ́ ẹ̀fọ́ lórí ẹ̀mí ojú rẹ̀ agbọ̀n kéré ẹ̀mí ojú rẹ̀ agbọ̀n wìrì. A kì í gbórí odó pètè odó. A kì í gbórí odó pètè odó. Àdìtú là ń dirú, àdìtú là ń diyọ̀. Tá bá rarú rayọ̀ lọ́jà, ilé la ti ń tù. Ẹsẹsẹ kì í mọ ní kó tó fọwọ́ lába. Ayayaya orin barista. Ẹsẹsẹ kì í mọ ní kó tó fọwọ́ ẹ̀bà ni àti wípé ojú rere làbí wò ó tẹrù tọmọ lẹ́sọ̀. Ìjà ló dé lórí ìdòwe o. Torí règún la ṣe sóore. Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà? Ta ló máa ń kọrin tí gbogbo ayé fẹ́ gbọ́ tí gbogbo èèyàn máa pariwo? Ta ló ń kọrin gangan lórí stage? Èyí tí mò ń sọ bó ṣe máa rí nìyẹn àìnígbà tiẹ̀ ó kù sí ẹ lọ́wọ́ àṣẹ lọ bá ń pa ìran ọba kan kì í dábàá. Irú sharing formula òṣìwọ́ nìyẹn tí wọ́n bá sọ fún mi pé o lè gbàrú ọ̀rọ̀ yìí níta máa jiyàn máa faraya. Bí mo ṣe sọ yẹn ló ṣe máa rí àṣẹ lọ bá ń pa ọba kì í dábàá. A ó fojú wọn rí pàbó. A ó fojú wọn rí pàbó. Ìjà tó tí wọ́n bá sọ mí. A ó fojú wọn rí pàbó. Títí láyé ìyá kò sí wéèrè. Mo lè láyà púpọ̀, kò sóhun tó burú. Mo lè láyà púpọ̀, kò sóhun tó burú. Obìnrin bá lọ́kọ méjì, ó dáṣẹ́ o. Obìnrin bá lọ́kọ méjì, lẹ́gà ni. Sórí ọjọ́ tí mo bá ka ẹ̀ pẹ̀lú obìnrin kankan, acid mo máa dà sí wà tẹ́ni ẹ̀. Ásíìdì. Bẹ́ẹ̀ni.
ìyẹn ti di wọ́wọ́wọ́. tírélà ti gbà ní wọn kọjá. ẹ jẹ́rìí mi èmi gangan nìkà. ṣáàjẹ́ ìwọ. òun ní ràn mí lọ́wọ́ ibẹ̀ mo sì ti ń pawó tí mo fi ń ran níléèwé àṣà jẹun. ọba ní sẹ́rí kí olórin ọkọ rẹ̀ ti nínú káàkọ́ sájẹ́. ọmọ yìí lọ gágájí ọmọ yìí lọ gágájí. owó ẹ̀mí ẹ̀ rẹ̀ kí ni pọ́blẹ́mù ẹ̀yàn ọmọ nìkan. àti mú àtọ́pọ̀ ẹ̀ ṣé kò ṣe é pé orí yìí ti fa epo. ó tiẹ̀ ti yọ ẹ́pùrò lórúkọ yìí ó ti di o tí wàá lọ́wọ́ fèmí kó wà ló kọ̀kọ̀ ní orí ẹ̀ gbalẹ̀ orí ẹ̀ ti fọ́ ọjà wẹ̀rẹ̀ yìí fáníjà fúlọ́nà àìjà màtá ni ọjà wẹ̀rẹ̀ yìí kí ni kí sọ́kà jẹ́ láì. inú pósí ńlọ́sùn sí bẹ́ẹ̀ ni ọ̀sùn náà pósí kò ní ọjọ́ méje. Sọ́jà ó ṣeéṣe o kó bá lérí tábà sọkọ sọ́jà ó ṣeéṣe o kó bá lérí ẹ sọ pẹ̀lẹ́ láyé gbà ẹ sọ pẹ̀lẹ́. Sọkọ sọ́jà ó ṣeéṣe o kó bára lérí tábà sọkọ sọ́jà ó ṣeéṣe o kó bára lérí ẹ̀sọ́ pẹ̀lẹ́ la fi ń ṣayé díẹ̀díẹ̀ la fi ń ṣayé. Barrister. Yes. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ ka wíìlì yìí náà. Èmi wà lórí ìjókòó. Mánéjà wà lórí ìjókòó. Mẹ́yìn mi ló ń jókòó yìí. Bọ̀dá Àdìó tó hàn pé náà, àwọn náà ló wà lórí ìjókòó. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ tún dúró dè? Ẹ kà nǹkan tẹ́ fẹ́ kà náà kó ní kálukú máa bá tiwọn lọ. Apologies. Ẹ jọ̀ọ́ ẹ máa túbọ̀ ní sùúrù díẹ̀ sí. Torí ó ní èèyàn kan tó yẹ kó wà lórí ìjókòó yìí. Tẹ́ni ẹ ò bá dẹ̀ tí dé, àní ní àǹfààní láti ka ìwé yẹn as instructed by olóògbé. Don't go there. Ẹ bá fẹ́ ṣe ayé báyìí náà lẹ máa ṣe àyílù padà lẹ máa ṣe as instructed by olóògbé. Ẹ jọ̀ọ́ torí ọlọ́ everybody mọ̀ pé mi nìkan lọ́mọ tí dáàdì mi bí. Èmi ni mo jókòó yìí. Dáàdì ò ṣe polygamy, mẹ́rin mi rè. Bọ́dàdì ò tí wọn pé náà bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wọn nìyẹn. Mánéjà rẹ̀ ń bí àbí mọ́mì kílẹ̀ ni mo sọ. Bọ́dàdì ẹ kú kalẹ̀. Yes ma. Ẹ ń lọ pátì ní ilẹ̀ fi gbà bí. Mi ò lọ pátì, kódà mi ò lọ bí kú mọ́. Kí ló dé wá múra báyìí lórí kó fẹ́ ka wíìlì? Mo wá sójú ẹbí ni property ẹ̀gbọ́n mi dúkìá ẹ̀gbọ́n mi náà ń sọ̀rọ̀ ń pa. Mi ò mọ reason tẹ́ ṣe jókòó síbi báyìí. Because pátápátá tó bá kà wọ́n ní kán fún ẹbí kán fún gbogbo yín 200,000 ẹ̀yin àtàntí sídìí náà nìkan dẹ̀ lè wà important. Ẹ dẹ̀ bí mi o ṣán ti kà má dẹ̀ sọ fún yín o èyí tó bá ní kán fún yín máa sẹ̀ǹdẹ̀ sí yín mi mọ reason tẹ́ ṣe wá bí bọ́ ẹ ti wà ń bí nìyẹn ti wà ń bí nìyẹn ẹ jókòó. Ó lọ bá tí ni èmi rò pé wọ́n wá jókòó tí wíìlì. Àbúrò àbẹ́ ló ń sọ̀rọ̀ sí báyẹn. Kò sí wàhálà mọ́ wọ̀rẹ́. Lọ́yà ẹ kú iṣẹ́ olúwa. Olúwa máa ṣagbára dọ̀sún. Ìyẹn tẹ́ bá rìn dáadáa. Lọ́yà ṣé wọn pé pàtẹ́yìn àti ọmọ mi ti ń sọ̀rọ̀ jẹ́ pé mi ò sọ̀rọ̀ torí tó ń ṣe pé òṣòra. Lọ́yà ta lẹni tó wà important nínú life ọkọ mi tẹ́ bìlí pé tí ò bá jókòó ẹ lè kàwé torí ẹ mọ̀ pé èmi àtọkọ mi ọmọ kan ṣe tọ́lọ̀ yọ̀ǹda fún wa rí tó wà láàrin wa táwa ló tún wà important ní life ẹ̀ tẹ́ fi wá sọ pé bẹ́ẹ̀ ni ẹ ò bá dé ẹ lè kàwé tí mo dẹ̀ mọ̀ pé
wọn bí grandfather ọkọ mi dá kó bímọ síta ìyáláyà bàbálẹ̀ lọ́nà ọ̀run kò gbọ́dọ̀ dán wò. mẹ́rin mi ẹ ti ń lọ fà ẹ ti ń lo Yorùbá ẹ ti ń lọ Yorùbá fíìmù. lọ́ọ̀yà ẹ dáhùn tí wọ́n ń bí léèrè yẹn ìyàwó ẹ̀gbọ́n mi rèé àbúrò mi tọ́jú ọmọ ẹ̀gbọ́n mi rèé èmi mo wà mí báyìí so n tẹ́ bá fẹ́ ka ẹ̀ka tálíwá important nínú ẹbí tí mi ò mọ̀ tẹ́ bá fẹ́ mọ dúró dé. ṣẹ́rí ẹni tá à ń sọ yìí ó wà important kó dé kí lọ́ọ̀yà tó lè kàwé because òun fúnra rẹ̀ náà beneficiary ni sí ogún tá à ń sọ. ẹ lọ jàre tẹ́yìn lọ́ọ̀yà bá fẹ́ ṣe báyìí òun lè máa lọ wáyàn kan tẹ́ máa plot ẹ wá pẹ́ nìyẹn pé kó wá jókòó wọ́n fẹ́ pín ogún ẹ wá mọ̀ọ́mọ̀ dá èdè àìyedè lẹ́sìn family yẹn títí ẹ máa wá ní inconclusive ẹ wá lọ ta family yẹn ẹ lọ ta gbogbo ogún family yẹn kò possible ìyẹn ò lè ṣe bí you know I am learned. ṣe rí ọ̀rọ̀ ẹ wà nílẹ̀ yìí lórí afẹ́ pín ogún àpín ogún lákàyè ọ̀ṣunmalẹ̀ la máa fi wá láti a máa gbé tọ́lọ́run tì àwa fi tògún lákàyè ọ̀ṣunmalẹ̀ gbogbo ẹni tí ó bá ní aburú lẹ́mìí àbí tó fẹ́ lu jìbìtì lórí property àbí tó rò pé bóyá òun lè ṣe ọgbọ́n àrékérekè kan kọ́kàn gbé èèyàn kan wá from nowhere kọ́ wá fi gbá family ògún lákà bó bá ti lọ báyìí ògún lákàyè ọ̀ṣunmalẹ̀ ló dẹ̀ máa padà ní ó máa fẹ́ jẹ̀wọ́ ni. Sherry, I understand how you feel. Then mommy nǹkankan ni mo fẹ́ kẹ́ mọ̀. Sherry, ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ yẹn bóyá èèyàn mú kan mọ́kan àbí nǹkankan. It's not part of our ethics. A kì í ṣerú ẹ̀. Ẹ fọkàn yín balẹ̀. A máa ka wíìlì yẹn bó bá ṣe yẹ kó lọ. ọmọ kan ṣo tó lọ gbé bí rè débi ká máa sọ pé lọ́mọ mi ò lẹ́sẹ̀ ń dúró dè. Mommy, ẹ jọ̀ọ́, excuse me. Apologies to the city. Come read the clause else that will is going to be null and void. Ẹ ń wá ọgbọ́n ni ẹ má ṣe alteration kankan. Hello, ibo lẹ wà? Ẹ wò ẹ má pẹ́ rárá o gbogbo àwọn ẹbí chief náà ti wà lórí ìjókòó wọ́n dẹ̀ ń dúró dè yín. But mo ṣàlàyé fún yín tẹ́lẹ̀ náà ok ẹ ṣáà máa pè. ó fẹ́ máa wùwà. ó ṣe máa lọ tó máa wà ní àwọn orí kúkú. Sorry ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹni náà ìdè náà wàhálà. lọ́yà rẹ̀ wọ́n ní kókó adẹ̀ ìjókòó bí ìgbà tí ẹlẹ́pàá fẹ́ jẹ sàrà kí ló ṣẹlẹ̀ gangan. mẹ́rin mi á dìde o. lọ́yà bóyá kẹ́ ẹ̀ kan tó wá tó sẹ́bí ẹ̀ kan tẹ́bí fún mi báyìí. ẹ wá kí lẹ fọkàn sí ewé ní tẹ́bí. kí lẹ̀ ń sọ̀nà kán ka ti mọ̀lẹ́bí ṣé kán wá fi tiwa ṣe home delivery ni because kò yé mi. kó má jẹ́ pé tí mo rò ló ń ṣẹlẹ̀ yìí. kí lẹ̀ rò. kó má jẹ́ pé tọkàn mi ń sọ fún mi òun ló ń ṣẹlẹ̀. kí lẹ̀ rò. ṣé o mọ̀ pé bàbá ẹ̀ kó má yẹ kó ti fún èèyàn kan lóyún tẹ́ni yẹn ti bímọ fún. ọwọ́ mọ́mí yẹn ti wọ Yorùbá fíìmù yẹn ní sùúrù dáàdi mi smart ju yẹn lọ tí dáàdi bá láì polygamy wọ́n á ti fẹ́yàn lẹ́yìn náà. ìgbà tí òòyà wèrè ó ti máa fẹ́yàn lé mi kàn bí dà. dey play. àmì ẹ̀mí ìjẹ́ àdé play. wọ́n bá pẹ́ tí mo rò yẹn ló ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá gbọ́ ẹni tó máa kú lórí ọ̀rọ̀ wíìlì yìí máa pọ̀. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ dáàdi bá wò dáàdi smart gan. barrister ṣẹ́mọ̀ kan. You know what? Just show me. If you document yẹn hàn mí, okay, jẹ́ kí mi kàn ka plus yẹn jáde. Okay, mú dání báyìí. Kí n dẹ̀ ka. Kí n dẹ̀ ascertain pé dáàdi mi ló sign. Ó ti tán. Tí bá ti rí pé signature dáàdi mi ni tí mo dẹ̀ ka nǹkan tó wà ńbẹ̀ tí mo rí pé ó wà authentic. Mi ò ní bá yín for anything. Ẹ wo, it's against the ethics of this job. Mi ò ní lè fún yín. Sherry, ẹ ní sùúrù. Ẹni tá à ń retí kò ní pẹ́ dé. So time tá à ń dúró dé ò pọ̀ mọ́. Tabadẹ ti ka wíìlì yìí gbogbo àwọn tó jẹ́ beneficiary gbogbo wọn náà máa ní copies so anything tẹ́ bá fẹ́ confirm nínú ẹ̀ you have the whole time to do that. Then again Sherry will tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kò sí nǹkan tí manager ò mọ̀ because he is the witness. The will was documented, signed in the front of a judge in a court of law. So gbogbo nǹkan tó wà ń bẹ̀ ló transparent ẹ̀yin ẹ má worry. Ojú àgbà ló máa rí. Mo mọ̀ pé ẹni tá à ń gbé pé ìyàwó bàbá kò gbọ́dọ̀ garùn bí ò ní garùn.
lélẹ̀ àwọn kí ló ṣe bíbà. ẹni tá à ń dúró dè àwọn náà ni wọ́n dé. a lè ń dúró dè. ẹ jọ̀ọ́ ma, you can have your seat. Kó tó di wípé a máa proceed pẹ̀lú will yìí, I would like her to introduce herself. Ẹ jọ̀ọ́ ma, introduce ara yín àti ọmọ tó wà lọ́wọ́ yín. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ìjókòó. Orúkọ tèmi ni Ìyáàfin Wọnúọlá Davis Ọláfisóyè, ìyàwó Àkàndé kékeré. And this is Junior, ọmọ mi, ọmọ Àkàndé, àrólé Àkàndé. Kò ní dá fún ẹ. Ó máa ṣẹ̀sìn ni. Wọnúọlá, ó mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa. Dúró, báwo ló ṣe introduce ara ẹ yẹn náà? Ayata ni Davis èwo, mo rò pé ó fẹ́ ṣòfò ṣá. Mo rò pé ó fẹ́ wọnú ògiri kó jáde lódì kejì. O tún wá léyàn pa àròlé kò ní dá fún ẹ. Ṣé o mọ̀ pé mo mọ bàbá ọmọ yìí? Ó mọ̀ pé ẹjọ́ ọmọ ra wa dáadáa. Má ṣe orí burúkú ń bí báyìí o. Lọ́ọ̀yà ẹ̀dẹ̀ sọ̀rọ̀ náà. Kí ni gbogbo nǹkan tó ń ṣe ń bí? Mo dáhùn. Mo rí mú lé o. Nǹkan kò sí iye mi. Kí ni yẹn mà? Ṣebí ọ̀rẹ́ ẹ lọmọbìnrin. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Ó ń dárúkọ ara ẹ̀ só ń pe rẹ̀ mọ́ orúkọ ọkọ mi. Ó ń ṣe èrè ni, ó ń ṣarán ni ẹni tó ti ya wèrè. Ẹ wo mí ẹ fi gbogbo yẹn lẹ̀ for now. ọmọ yóò ju ẹ̀gbọ́n mi rárá kódà kò sí ìjọba náà gbólé wa ìtọ́jọ́gbọ̀n yìí gan ó ti fi bọ́dí jẹ̀gbọ́n mi eléyìí ò jẹ̀gbọ́n mi. Wo Níníọlá sọrí níbi tí àtijọ́ bára wa lórí tàtà àtijọ́ bára wa abẹ́ta kò fẹ́mi ara ẹ̀ ní sùúrù bíbẹ̀ ẹ̀kọ́ ó máa pin lójijì. Ó máa pin fún ẹ. Ẹ̀mí ẹ̀ máa pin fún ẹ sẹ́ẹ̀. Ó sọ wípé o mọ reason tí èmi ṣe wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Níníọlá wojú mi kò sọ pé o mọ reason tí mo ṣe wà níbẹ̀. Ó dáa mo mọ reason tó ṣe wà ń bí. So kí ló wá lè sọ fún. Kí ló fẹ́ sọ? O fẹ́ sọ pé bàbá mi ló lọ́mọ yìí. Bàbá ẹ̀ Ọ̀túnba ló lọ́mọ. Kò ní dá fún ẹ pẹ̀lú ẹni tó fi pe bàbá mi yẹn. Ẹni tí mo mọ bàbá ẹ̀ àbí bọ̀sùn kọ́ ló fún ẹ lóyún níbi tó ti ń ṣèrànù kiri. Wọ́n bí gbogbo èyí tó fẹ́ gbé wá yẹn kò lè wọlé. Ó mọ̀ pájọ mọ́ra wa dáadáa. Wọ́n gbé ẹ ní promo ni. Olóṣó ni ẹ. Kò sí wàhálà kó tó di pẹ̀mí ẹ̀ bọ̀. Ẹ̀mí ẹ̀ ló máa bọ́. Lọ́ọ̀yà ẹ kàwé o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé. Excuse me. Tí ẹ bá ka wíìlì yẹn ẹ kàn mọ̀ pé wọ́n máa wíìlì yín bọ́ta. Àwọn kí ẹ tó kà ṣé ẹ ti kọ wíìlì ara yín nítorí fún ara yín ẹ ń lọ bólógbè tí wọ́n ti wá bí ẹrẹ ṣé torí mò ń lo ẹ̀fẹ̀ àbúfẹ́ ṣòfò ìgò tó sọ mí darúgbó tó lò kò ní dá fún ẹ lọ́ọ̀yà. Ayé ẹ máa bàjẹ́ ìwọ gbìyànjú àti ka wíìlì yẹn bóyá ò ní di òkú ò ní dolóògbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹsẹ̀ ni wọ́n ka wíìlì náà kásẹ̀ gbó tó wà níbẹ̀. Ẹjọ́ lọ́ọ̀yà ṣé ẹ̀ ń fọ́ ni? No ṣe fẹ́ máa fọ́ ni lọ́ọ̀yà. Ṣé ẹ̀ mọ̀ ṣe yín níṣẹ́ ni? Ó ní nǹkan tẹ wá ṣe ń bí báyìí. Olóògbé ní bìlíìfù nínú yín, òun ló ṣe gbé wíìlì ẹ̀ lẹ́yìn lọ́wọ́. Ẹ má jẹ́ kọ́mọ ìrẹ́pẹ̀ kan ọmọ òfò ọmọ àdánù kan, ẹ má jẹ́ kọ́kọ́ iláyà jẹ. Ẹ lọ́wọ́ ó stupid. Tọ́lọ́gún ló fẹ́ tó ń tọ̀bọ̀ òṣèré ó yá wọlé nínú lẹ́mi. Ìwọ ń pàṣẹ nínú lẹ́mi. Are you mad? Are you crazy? Who are you? Lọ́yà tí ó bá ka wíìlì kan tí bá rí ìyá lọ́yà pẹ̀lú bá bálẹ̀ tó bá fi dà kó ka wíìlì lẹ́yìn lẹ́mi tí ó kú ọ̀bà tó kẹsàn-án pọ̀ máa lè nínú lẹ́mi. Àkàwé ó láyà wọnú. wà náà ṣerú ẹ̀mọ́ láyé. Wọ́n pàṣẹ kò ní dá fún ẹ. Kò ní dá fún ẹ. kò ní dá fún ẹ lójú jẹ́. Kò ní jẹ́. Ó wá ṣòfò ní. Ọmọ fi ẹ ṣàwátì. Ayé ẹ̀ máa pín ni. Ayé ẹ̀ máa burú ni. Wọ́n fi ẹ wẹ́lọ̀ ni. Wọ́n fi ẹ wẹ́lọ̀ ni. Ó fẹ́ máa ṣe bí champion lójú ìṣẹ́ àbí? Bẹ́ẹ̀ni mo sọ. Ó fẹ́ máa ṣe bí saint lójú ìṣẹ́. Kí wá ní? Ṣé mo gbọ́dọ̀ tẹ́jà ẹ̀ débẹ̀? Lẹ́dẹ̀bẹ̀. Ṣé mo gbọ́dọ̀ ṣàlàyé fún ẹ débẹ̀? Ṣé mo gbọ́dọ̀ sọ ọkọ tó dé ẹ̀ débẹ̀? Ó fẹ́ ju pé bàbá mi gbé promo lọ. Àwọn ẹgbẹ́ ìjẹ́ fẹ́ la hypertension ni. Olórí burúkú kò sí ìtọ́ lè jẹ. Ìjọba ló fẹ́ fún ìyá mi la hypertension. Bẹ́ẹ̀ni mo sọ fún ẹ tọ́lá mọ̀ pé bàbá mi náà wọn ò gbádùn. Lọ́bí wọ́n gbé promo ni, wọ́n gbé lọ́lọ́sọ ni, ó dẹ̀ mọ̀ pé mo mọ bàbá ọmọ yìí. Ṣé níbi tó lọ yẹ kò sọ́nà bẹ́ẹ̀? Ẹ̀ka wíìlì kan everybody kú. Wọ́n gbé mi lọ́lọ́sọ lórúkọ mi wà nínú mi. Àbọ̀ ọkọ̀ ni. Wọ́n gbé mi lọ́lọ́sọ lórúkọ mi wà nínú mi. Lọ́yà ìbò ti súùtù ẹ kàwé ìyẹn. lọ́dà tí ìyí rẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kọ́ọ̀tù ìyẹn bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ tó ọ̀dà ẹ̀ka wíìlì yẹn. Lórí ọ̀rọ̀ náà tẹ̀ ẹ̀ fún ọ̀la ọ̀rọ̀ tá a ní kí bàbá máa gbọ́ yìí o bàbá ni ó padà dá sí
Báwo ni àrólé ṣe jẹ́? Mummy, mo ti sọ fún yín mi ò ọ̀rẹ́ mi lásán ni Wọnú. Ọ̀rẹ́ ẹ̀ lásán ni Wọnú. Ọ̀rẹ́ mi lásán ni. Báwo lọ̀rọ̀ ọmọ ṣe jẹ́? Ẹ wo mo mọ bàbá ọmọ yẹn o, mo mọ bàbá ọmọ yẹn, Bọ̀sún ló bí ọmọ yẹn. Wọnú mọ nǹkan tó ń ṣe, ó kàn fẹ́ parọ́ ni, ó fẹ́ parọ́ gba nǹkan tí ò jẹ́ tiẹ̀ ni. Níníọlá. Ma. Níníọlá. Ma. Ẹni tí bá dalẹ̀ abálẹ̀ lọ. Etí inú mi ò di òtòdé mi ò fọ́ o. Ọmọ yẹn sọ àwọn pọ́ìntì méjì kan tí mo dì mú. Pọ́ìntì àkọ́kọ́, ó ní ṣé ìwọ Níníọlá fẹ́ sọ pé o mọ reason tó ń fi wá síbí. Ó sọ, ó là. Pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì kó bá lè mọ̀ pé mo ní sense ọpọlọ mi pé kò ṣe ọpọlọ aáyán. Ó ní ṣé ìwọ fẹ́ sọ yí pé o mọ nǹkan tó wà láàárín òun àti bàbá ẹ̀, òun máa já ìyá ẹ̀ sí. Àbí mo parọ́? Ṣé mo parọ́? Bó bá dẹ̀ pẹ́rọ́ náà ni ògùn lákàyé ẹ̀bùn wa bẹ́ẹ̀. Mẹ́yìn mi kò tọrọ ògùn. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, ẹni tó bá dalẹ̀ kó bá lẹ̀ lọ ni. Má jẹ́ kí n ṣe pé mo dalẹ̀ yín. Mo ti nǹkan tó ṣẹlẹ̀ yẹn bí ìgbà téṣù kan dé téèyàn kan wá fẹ́rẹ́ take advantage èṣù ni. Ní. Ọ̀rẹ́ mi. Èwo la rí gbọ́ báyìí o. Because ìgbà tó ti pè mí tó ló fẹ́ bá mi sọ̀rọ̀ tó dẹ̀ ní kò ń sọ̀rọ̀ orí fóònù wọn ni mo ti mọ̀ pé kí ló lè ṣe. Actually mo fẹ́ sún ẹ báre ni. Mo fẹ́ jẹ́ kí ara ṣe business kékeré kan. Ṣé o máa yọ owó? Ó máa yọ owó of course. Ó yá gbé mi débẹ̀. Mi mọ bí mo ṣe máa sọ ṣáà mọ dáàdì mi náà. Of course mo mọ popsi náà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ jẹ́ kí o kàn fẹ́ wọn fúngbà díẹ̀. Kò ń ṣe nǹkan tó máa pẹ́ rárá o. Ká kàn fi máa gbowó lọ́wọ́ wọn. Sórí dáàdì mi mọ nǹkan tó ń ṣe wọ́n lọ́jọ́ mẹ́ta yìí. Dáàdì ò kì í fẹ́ drop wọn. Tí bá béèrè nǹkan lọ́wọ́ wọn báyìí wọ́n máa give excuses ni. Mo dẹ̀ mọ̀ pé dáàdì mi tán bá ti rí Sisi àbí ọmọge wọ́n máa drop owó. Ìdí nìyẹn tí mo fi wò pé ta ni mo trust. Ta lọ̀rẹ́ mi tí mo mọ̀ pé kò ní pẹ́ ìdíṣẹ́ yẹn ó dẹ̀ máa deliver. Mo ṣe wá ní kí n ra plot ẹ̀ sí life wọn. Kàn ra bá mi gba èyí tó wà lọ́wọ́ wọn social mọ̀ náà. Báwọn mi bá dáàdì mi ṣe mọ̀ fẹ́ wọn fúngbà díẹ̀. Ìgbà díẹ̀ ni o. Ti tán. Ṣé dáàdì máa like mi? Dáàdì love ẹ. Ó ti gbàgbé picture birthday tí mo sọ fẹ́ pé dáàdì rí. Bó ṣe rí báyìí tó bá rẹ́yìn sọ̀rọ̀. Ọ̀rẹ́ yìí fine, ó fine. Ká ní mo dẹjú lẹ́ni, dáàdì máa gbé conversation yẹn lọ bò mí. Kò sí wàhálà tó bá ti jẹ́ pé mo ṣe fẹ́ ni tó bá ṣáà ti máa yọ owó gidi fún èèyàn at the end of the day. Dáàdì mi, àpá tó rùn sí. Àwọn ọmọlà tó wọ́kọ̀ tóbìnrin bá ti wà involved ni. Ó yá connect wa. Níníọlá. Daddy. Ṣé kì í ṣe pé ìwọ àti yẹ́ fẹ́ set me up? Ẹ̀rù ń bà mí ni. Ibo lẹ ronú lọ yẹn dáàdì mi lè ṣe bẹ́ẹ̀ yẹn fún yín láéláé. Ẹ̀yin gan mọ̀ pé tí mọ̀ èmi bá ti ń pariwo lé yín lórí báyìí ẹ̀yin mo wá ń wà. Mi lè ṣe yẹn fún yín o. Kì í ṣe trap. Láéláé. Ṣèrí àtijọ́ tẹ̀ ti sọ pé tí like ọmọ yẹn tẹ̀ ti wo picture ẹ̀ tẹ́ ní ó fine. Lèmi náà ti sọ fún un. Ó ní dáàdì mi kó ẹ̀jẹ̀ gan. In fact ó ní òun ò sá o. Dáàdì ẹ tí mo máa ń wò lọ́ọ̀kan pé cute máa ń wò rèé. Dáàdì ọ̀rẹ́ gbóyè fine. In fact ó kó oúnjẹ rush. Ó kó mi jẹ. Dúró náà níní. Ṣé èmi náà ni mo dùn tó yẹn ni? Dáàdì mi fine o. Ẹ ní height, ẹ tún wá ní good skin. Ẹ dẹ̀ tún ní bàbá aláyé vibes. Mo sọ gbogbo ẹ̀ fún. Mi ò dẹ̀ wá mọ̀. Ìyẹn náà wà pa o. Mo trust ẹ náà nítorí pé mi ló fọpọ lọ́jọ́ ó ti dá èmi náà wá máa surprise ẹ fẹlẹ tó ṣe orí pọmọ yẹn wà ní ó tíìk ọmọ yẹn tíìk níwọ̀nba iwájú lọ tíìk níwọ̀nba gbogbo owó tó máa ń béèrè lọ́wọ́ mi láti ọdún yìí tí máa ń gbé ẹ sí ìsìkọ́ mi máa wá san gbogbo ẹ̀ pọ̀. Irọ́ ni ó máa pọ̀ dáadé mi owó yẹn máa ti pọ̀ 2 million plus. ó lè ní 1.5 ni gbogbo ẹni mo rán fọgbọ́n kọ sílẹ̀ 1.5 bó ti ó lè ní ẹni ní máa sán pọ̀ even gan máa fèèní sí ṣé dáadé mi. tó bá ń wọ sọ́dọ̀ mi ni tó bá wọ wá fún mi. ó ti di tiyín ni ẹ̀yin kan sọ pọ́jọ́ báyìí lẹ fẹ́ rí. tó bá lọ́dún gbàngàn.
Àdáni ó ti gbà. Á di lẹ́sẹ̀ mú fún mi. Lọ́kàn ẹ̀ ó ti ń fẹ́ yín sẹ́. Ó ti ń fẹ́ mi. Ọlọ́run. Mo gbé o. It's all right, kò sí problem. Báwo wà lọ́wọ́ mi? Ẹ ṣé àwọn trust yín. Ẹ ṣé. Tó bá tún ní mi tó jẹ́ngèrè. Èsì kọ́kọ́ lọ sọ́dọ̀ ilé iná kẹ́wọ́ bó ṣe rí ọ́. Kí wo bó ṣe rí? Màá ròyìn fún ẹ. All right, daddy. It's all right. All right, ẹ ṣé gan. Okay, màá send owó yẹn sí. Ṣé máa ṣe ń sìn? Màá ṣe later. Daddy mi ẹ ṣe ń sìn. Pàtó kì í ṣe supermarket. Mo ní màá ṣe later. Daddy mi. Tí wàá máa mọ́ ọmọ ẹ lọ. Díníọlá, ọmọ àlè ni ẹ́. Ọmọ àlè ni ẹ́. Wọ́n ló gba abọ́dé fún mi. Imú mà ní ká o. Ó ń ṣe bí òun gbà mí kò jẹ́ ká mẹ́ta máa dúpẹ́ oore lọ́wọ́ ẹ̀. Ọmọ tí mo bínú ara mi tí mo rú oyún ẹ̀ fún dídí oṣù 9. Àṣewọ̀ ló fẹ́ gbẹ́jọ́ wájú lọ́wọ́ mi. Díníọlá ìkà ni ẹ́. Mi má bínú. Torí owó. Nítorí owó ni mo kàn wò pé bóyá tá bá lè ṣe bẹ́ẹ̀ yẹn máa rówó gbà lọ́wọ́ dádì mi. Díníọlá, ǹjẹ́ mo bẹ owó lọ́wọ́ mi kí n má fún ẹ? Mo bí ẹ́. Máa ń stress mi ni wàhálà tẹ máa ń fún mi lórí ọ̀rọ̀ owó yẹn ti máa ń Ó ti pọ̀ jù lókun wá tọjọ́ iwájú ẹ. Àbí? Property tó yẹ kí wọ́n nìkan ṣe kó jókòó kó fi ṣe ní ayé ẹ̀ kó fi táyé ẹ̀ ṣe. Ó ti di àpínpín o. Ó máa bá yàn pín ní o. Láyé ẹ̀ bá ta. Dádì mi kọ́ ló. Ayé ẹ̀ wá ta lásán. Ó ń ṣáná pàì. Báyé ẹ̀ ṣe ṣáná nìyẹn. Dádì mi kọ́ ló bí ọmọ yẹn. Mo mọ Bọ̀sún. Bọ̀sún ni boyfriend wọn. Ẹ máa lọ bá ayé sọ yẹn. Gbogbo tó ṣe fún mi. Ọmọ àṣerú ẹ̀ fún ẹ. Ọmọ àṣerú ẹ̀ fún ẹ. Pẹ̀lú gbogbo wàhálà mi, gbogbo ìgbìyànjú mi. Lọ́sàn-án lọ́rùn kó lè jẹ́ èèyàn láyé. Nígbà tí ò sí pá tí ò sí lọ́wọ́ bàbá ẹ̀, kájọ gbìyànjú tá a ṣe gbégbé orókè yìí pé káwa náà jẹ́ èèyàn láyé. Nígbà ìwọ kan ṣo ta ti ẹ̀bí, kó dirú kó digba lójú ẹ̀mí wa. Ṣé orí pé ti tọ́jú iwájú ẹ̀, o ti ta fújù ẹ̀. Oúnjẹ ẹjọ́ kan péré, o fi ta fújù ẹ̀. Díníọlá. Ó bá yége ò bọ̀rù. Yẹyẹyẹyẹyẹyẹyẹyẹ. Kò ní wọnú o, irọ́ ló ń pa o. Irọ́ ló ń pa dádì mi kọ́ ló lọ ọmọ yẹn. Ó ṣòwò fún mi o. Lọ́sàn-án yẹn fún lọ́gbẹ́ni sí lọ́dọ̀ Oríyọmí Hamsat. Kò ní ọ̀rẹ́ ẹ, ó gbóyún ọmọ àlè wá fún bàbá ẹ, wájọ fẹ́ pín ogún. Kí l'Oríyọmí ṣe iṣẹ́ ẹ̀ ní ìdábà yíyanjú ẹ̀. Ó tọ́jú ọwájú. Lábẹ́ ọ̀run kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ọ. Mo ní kò sóhun tuntun kan. Lábẹ́ ọ̀run. Mẹ́yìn ni ẹ wọlé. Ẹ wọlé kí lè blọ́ọ̀kì ọ̀nà. Èèyàn kan kò wọlé, èèyàn kan kò jáde, kò ní dá fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọnú ọlá. Ayé ẹ máa bàjẹ́ ni. Mo mọ̀ gbé mọ́ èmi wá o. Kó wá fi ẹnu ara ẹ kó fi ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ṣé mo pé gbogbo kò jẹ́ ẹ̀fẹ̀ yé mi? Kó máa dúró de ìwọ, tá ni wọ́ láti pé wọn kankan tó ka wíìlì. Ṣàlàyé ara ẹ fún mẹ́mi. Màámi ẹ káàsán. Ẹ ra o. Ẹ kú ọ̀rẹ́ èèyàn. Ẹ jọ̀ọ́ ta lẹ́yìn òun fẹ́ mọ̀. Ẹ pẹ̀lẹ́ mà, a kó àtẹ̀mọ́ra mi. Lórí burúkú ta ló ń bẹ tẹ̀ nǹkan mọ́ra. Ṣé ó ya wèrè ṣá? Ẹ̀yin mélòó lẹ kó àtẹ̀mọ́ra? Okay, mo ti gbọ́ mà. Mọ́mì, èmi àti yín à lè jà. Àkọ́kọ́ náà, ìyá ọ̀rẹ́ mi lẹ jẹ́. Ó dẹ̀ ti pẹ́ tẹ́ ti mọ̀ mí. In fact, èmi fúnra mi gan bí ọmọ ni mo ṣe jẹ́ sí yín. So tó dífá fún pé a lè jà rárá àti rárá. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, a kàn need àti for understanding gbè ni. Understanding. Ó dáa, ó bi mí lẹ́ẹ̀kan ní báwo ni mo ṣe jẹ́. Ẹ̀yin nìyálé mi, èmi nìyàwó Ọ̀túnba ní nǹkan tó fojú hàn. Lẹ́yìn yẹn èmi ni mo bí àròlé fún Ọ̀túnba. Ikú máa pa wá àròlé tọjọ́ bí yẹn. Àròlé kọ̀ wòlíì àgbà ni kò ní dá fún ẹ. Ìwọ bí àròlé ayé ẹ máa bàjẹ́ bó ṣe sọ yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àròlé ń bo. O tún pe mẹ́yìn mi. O pe mẹ́yìn mi lórogún ẹ. Ìyálé tíyàwó. Ṣé wọ́n tó mẹ́yìn mi bá ṣorogún? Nígbà tó fẹ́ jẹ́ kó tún fún ẹ. Tí wọ́n fẹ́ sọ pé mama goes home. Tó fẹ́ gbà kó mẹ́yìn mi. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ fẹ́ sọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀? Ṣé o ṣe wèrè ni olórí ọkọ? Ṣé o ṣe aláìjẹ́ tó wà lórí tí wọ́n mọ̀ tí wọ́n bẹ̀ mọ́ bẹ̀ yẹn? Olówó bá ń gbọ́ wọ́n mọ̀ fẹ́
yẹn tàgbàdo ó ṣèrè àbọ̀ lórí púpọ̀ lẹ́lẹ̀ ó dẹ̀ kúrò ó dẹ̀ ga ó lẹ́kọ̀ọ́ rárá ni. wo bí mo láìkí gbogbo presentation ẹ̀ tó ṣe ń sìn ó nice gan mo dẹ̀ láì bó ṣe coordinate everything ó lé mi ìyálé ẹ̀ àbí but for your information ọkọ mi ò sọ fún mi pé òun fẹ́ wèrè kan sọ fún mi pé òun fẹ́ yàwó ó tún máa lanu gbàgà ó ní pẹ́pẹ́sẹ́ ìwọ ló bí àrólé nílé ta ni jọ mo wá fẹ́ bí ẹ ń pẹ́ṣọ kan tó lè bá mi ṣorogún ṣá. àìkú ni. I just want to ask. ṣe kú ni ṣó fẹ́ kú ni. o lè bẹ́ mi ṣe orogún. ṣó fẹ́ túfò ẹ̀ lé wọn ni. àbí my dear jọta ló gún yàn fún ẹ tó nítorí mi òṣòro sórí èyí kì í ṣe ọjọ́ ìjà ọjọ́ explanation ni. ẹ jẹ́ ń take over láti bí báyìí sórí ọmọ tí wọ́n fẹ́ tì mọ́ wa yẹn ó mọ̀ láàrin èmi àti ẹ mo ń bọ̀ náà. níbo ló ń lọ. bọ́sú come inside má bọ̀ wọlé. fẹ̀yìn ẹ̀ tàgbà. Bọ́sún kí ló ń ṣe mí bá. no ta ló pè ẹ́ wá bíbá. Táyọ̀ ní pè mí wá Táyọ̀ ní pè mí wá má kó gírígírí bá mi o now wojú mi kó sọ fún mi pé irọ́ nìkan tí mò ń gbọ́. kí ni nǹkan tó ń gbọ́ wèrè. ìwọ ló mú ọmọ tèmi ó ti ọrùn ẹ̀ bọ́ wíìlì oníwíìlì. Bọ́sún. wọnú. Bọ́sún. ṣé mo sọ fún pé mi ò ṣé wíìlì tèmi ni. ṣo fẹ́ ṣòfò ni. mo rò pé fẹ́ ṣòfò ṣá àkótí ẹ̀ ló tiẹ̀ dábẹ́ ọlọ́run ṣe ó dà pé ó ti wáṣọ ọ̀fọ̀ sílẹ̀ ọ̀wọ́ á jẹ́ pé ọ̀fọ̀ tá a fẹ́ ṣe ó fẹ́ pọ̀ lẹ́nu ìjọ mẹ́ta yìí ni mo rò pé orí burúkú jà láwùjọ. o ti bá ìgbélé burúkú jà lámì ṣé mi ṣé wíìlì tèmi ni. wíìlì òfin ṣé mi ṣé wíìlì ni. àbáyé ẹ̀ bàjẹ́ kí ni nǹkan tó ní tó fẹ́ ṣe sínú wíìlì. kí n ka wíìlì mo yìí wà láyé jẹ́ kí n kú náà. ìgbà wo ló fẹ́ kú. kó tó ṣe sí. ìgbà wo ló fẹ́ jẹ́. kó tó ṣe sí má bá mi mú time má mú date àfọlá jẹ́ kú náà mo ní property mo dẹ̀ ní wíìlì wọ́n kà fọ́mọ mi má gbọ́mọ mi lọ sí ọ̀dọ̀ ọ̀túnba. Yes! Ò ní kú pé Bọ́sún ò ní kú pé ò ní kú rẹ ò ní bọ́lọ̀ lé mo rò pé ayé fẹ́ wo sórí ọ̀rọ̀ tí ò ń ṣe sí ẹ bá mi kọ́ rẹ ọlọ́run o sórí mo ṣe gbọ́ ọ̀yà pátá. mi ì lè bọ́sà mo rò pé ayé mi ì lè bọ́sà àbáyé ẹ̀ bàjẹ́ mi ì lè bọ́sà ó bọ̀ but o disappoint o tọkùnrin rárá o ọmọ yìí dẹ̀ ń halẹ̀ mọ́ ó dẹ̀ ń halẹ̀ mọ́ ó dẹ̀ ń gbọ́ ẹ tó yẹ kó sọ fún pé o ní ìdí ọmọ ẹ nísìkò kó dẹ̀ gbá ọmọ ẹ kó máa gbé lọ ask for your son. now èmi náà kọ́ mọ́ mi ìfẹ́ ló sọ mí dídì now wọnú lè kó gbé ọmọ yẹn jáde fún mi kí lè máa gbé lọ. jẹ́ kí n gbà tún tẹ́wọ́ yẹn sí. wọnú lè lọ kó dẹ̀ gbé ọmọ mi fún mi. ara ló máa pa sẹ́ni wọnú máa wúdi ẹ̀ wọnú máa wọnú ẹ̀ wọnú máa wọnú ẹ̀ wọnú máa wọnú ẹ̀ ní jáde wọnú ara ló máa pa ẹ̀ ọjọ́ ìbá bàjẹ́. ẹni ní obìnrin ni o. mo máa dúró fún ẹ ní human rights. máa sọ pé òun ló wájà bá mi lù pa sí níta ni wọ́n síta ọ̀rọ̀ tí ò ṣe tẹ bá gbèsè ọ̀rọ̀ síta ní kí nìkan kí ló ṣẹlẹ̀ mo kò fẹ́ lọ bá bàbá ẹ̀ o fẹ́ lọ bá bàbá ẹ̀ lọ́rùn ọ̀rọ̀ wà ní wíìlì wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ níbi tó wà fún ọ̀rọ̀ ẹ̀ dànù sọ́ọ̀rì sọ́jà rẹ̀ wọ́n lọ bàbá aláyé ìjàpẹ́lẹ̀ aláyé ìjàpẹ́lẹ̀ àbí kí ló ṣe. Barrister. Yes. Ṣé mọ̀ pé mo mọ̀ yín dáadáa? Mo dẹ̀ mọ̀ relationship tó exist láàrin yín àti late dad mi. Tí daddy mi bá fẹ́ jẹun, ó sọ fún mi pé ẹ máa mọ̀ sí. Tí wọ́n bá fẹ́ mu, ẹ máa mọ̀ sí. Kò sí nǹkan tí wọ́n ṣe tẹ́ ẹ mọ̀ sí. Ẹ̀yin ni kẹ́ wá ṣàlàyé nǹkan tẹ́ rò lọ́kàn. Tẹ́ fi wò pé property daddy mi ti pọ̀ jù. Ó yẹ kẹ́ ṣe conspiracy kan lẹ́gbẹ̀ẹ́ kan. Kẹ́ plan láti gbé èèyàn kan wọlé. Tó fi wá jẹ́ Wọnúọlá which happens to be my friend. Kí ni intention yín tẹ́ fi gbé Wọnúọlá wọlé? Àwọn wo lẹ jọ plan ẹ̀ láti jẹ́ kó jẹ́ bí ẹni tó fẹ́ wá dojú kọ ogun bàbá mi? No, you need to explain. Báwo ni Wọnúọlá ṣe dé ibi? Sherry, Miss Niniola, mommy, and get that wrong. Yeah, because kò sí nǹkan kan tó jọ mọ́ conspiracy nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ìlànà tí olóògbé tó gbé kalẹ̀ òun ni mò ń tẹ̀lé. In fact tí mo bá tiẹ̀ ní wípé kì í bólóògbé ṣe gbé kalẹ̀ mo fẹ́ yí owó padà mi ò tó ẹni tó ń ṣe bẹ́ẹ̀. I don't even have the right to do such. Kẹ́dẹ̀ wá máa wo ọmọbìnrin tẹ́ ń sọ yìí kò kí ń ṣe pé bóyá èmi náà mọ̀ láti lẹ̀ o. Ìgbà tó mọ̀ láti lẹ̀ ọ̀nà wo wá ló gbà tó fi wà nínú wíì because me understand. Sherry mommy,
On that fateful day, office náà ni mo wà tí olóògbé tán wá. Àwọn àti Mr. Rọ́kànmí, ìyẹn manager ilé-iṣẹ́ wọn. Bí ẹ ṣe fẹ́ ni. Chief, ẹ jọ̀ọ́ má bínú, ṣé mo lè sọ̀rọ̀? Of course. Sherry, the way that she presents arábìnrin yẹn, ó wà obvious wípé you hold her in high esteem. Ẹ jọ̀ọ́ báwo náà ṣe jẹ́ sí? Yes, èmi pẹ̀lú ẹ̀ ti ní secret affairs nígbà kan rí. Oh yes, ó dẹ̀ bímọ fún mi. Ṣé ọ̀nà tí wàá rí reason tí fẹ́ fi include ẹ̀? It's okay. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. Máa try láti ṣe àwọn necessary adjustment. Okay. I'll bring it to you to proofread, get the signs in. No problem. Can make it snappy. No, kò ní pẹ́ rárá. Yeah, kò ní pẹ́. It's alright. Ẹni tí mo mú dání, manager mi ni. Oh. Mo wá fẹ́ kó witness irú ọjọ́ ìní yìí. Okay. Wọ́n ló jẹ́ kí n mú lẹ́yìn. So he's my manager, but there's no problem. Okay, it's fine. Nice to meet you. See you. I'm Barrister Clement. So, nǹkan tó ṣẹlẹ̀ gangan ni. Okay. Ìgbà tó wá rí bẹ́ẹ̀. But ọmọ bí wà tí Ọ̀túnba ṣe pàdé. Ṣé wọn pé látọ̀dọ̀ mi ni? You're correct. Nígbà tó wá rí bẹ́ẹ̀, tó wá rí pé ọkọ mi ó ń gbé àwọn ìgbésẹ̀ tó lè ṣe àkóbá fún mi àti ọmọ mi. Kí ló dé tí wò ó jẹ́ kí etí mi gbọ́ sí kí ìmọ̀nà tí màá gbé gbà? Tó bá pọ̀ mọ́ gbogbo eléyìí láti ilẹ̀. Àkọ́dé á ti kú tipẹ́, ó ń ṣe ìsinmi máa kú. Mọ́mí. Barrister, ẹ wò, ẹ má làágùn jìnnà. Ṣé rí ẹni tá à ń sọ̀rọ̀ yìí, Wọnúọlá, ọ̀rẹ́ mi dáadáa ni mo mọ̀ dáadáa. Ọmọ tó gbé sọ́wọ́ yẹn kò ń ṣọmọ dáàdì mi o. Ibi tó le dé, mo mọ bàbá ọmọ yẹn. Ṣé ń gbọ́? So, ó kàn mọ̀ pé ogun wà ńlẹ̀ ló fẹ́ débi tí àyàdé. Ọmọ yẹn, ọmọ àlè pọ́nbélé ni. Okay, Mommy, first off, I would like to tender my unreserved apology for you. Kò kí n ṣe pé bóyá mi ò mọ bí mi náà ṣe dé ilé-iṣẹ́ olóògbé ṣòye yìí, but àwọn confidential issues kan wà tó jẹ́ wípé a lè discuss ẹ pẹ̀lú third party except for myself and my client. Kí wá ní ọ̀rọ̀ àbáyọ lórí tó wà lẹ̀? Ẹ jọ̀ọ́, Miss Nini, mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣó dá yín lójú? 100% certain. Ọmọ àlè lọmọ yẹn, kì í ṣọmọ dáàdì mi. Okay. Mọ́mí ṣe rí nítòótọ́. Will tí olóògbé ti kọ sílẹ̀. It is not something we can temper. Ṣùgbọ́n pẹ̀lú bọ́rọ̀ ìṣe jẹ́, in every law, there is always a counter law. A máa mọ nǹkan tá a máa ṣe sí. Má dé get back sí i. Àmọ́ kó bá pẹ́. Kò ní pẹ́. Barrister. Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín. Ẹ ṣe DNA o, ẹ ṣe DNA o. It doesn't change anything. Nǹkan tí olóògbé ti kọ sínú wíìlì wọn, bẹ́ẹ̀ ló ṣe máa rí, kò dẹ̀ sí nǹkan kan tó máa change. Okay, tó bá wá jẹ́ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn. Kí ni reason tẹ́ fi fẹ́ force mi láti ṣe DNA gbà ẹ́? Rárá o. Ẹ má get it twisted o. Kò kí n ṣe pé bóyá mò ń force yín pé kẹ́ ṣe DNA. It is just to save you from unnecessary stress, drama, àti doubt tí family Ọláfisóyè tí wọ́n ní lórí ọ̀rọ̀ yìí. Yes. Barrister. Ṣé fẹ́ gbọ́? Okay. Ṣé fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀? Mo ń gbọ́ yín. Bí mo ṣe wà, mi ò ready láti ṣe DNA test kankan. Ẹ wò, ẹ ní sùúrù. Ẹ try láti save orí ọmọ yìí. Like I said earlier, doubt ti wà nílẹ̀.
ẹ jẹ́ kọ́mọ yìí kó ní confidence láti lè wo pé lè bàbá àwọn lòun wà ẹ̀rù tọ́jọ́ wájú wọn lára this thing might become a stigma on him ṣóyè yín so kọ́mọ yìí kó náà lè wò wípé I'm part of the family so you just get to do this DNA everybody come reaffirm ẹ wípé family yìí òun lè bí ọmọ yín fún. Mi ready láti ṣe. Really? And I'm not going to do it. Really? Really? Kò ṣe kí ni? Wọ́n ló sọ bẹ́ẹ̀. Bọ́mọ̀ ṣe DNA wọn bí dá. Nígbà tí ó fẹ́ ṣọ́kú, ó ti mọ̀ pé mo mọ̀ tọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni. Kò ṣe kí ni? Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Barrister, ó ti di dandan kó ṣe DNA yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí DNA kò sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Kò ṣe kí ni? Ó máa ṣe. Ẹ̀yin lè ṣe ń bá fóònù tẹ ohun kẹ́kẹ́kẹ́kẹ́ lè ṣe ń bá fi sọ̀rọ̀ o. Ẹ wò tí tèmi bá wọnú ẹ̀. Ẹ wò ó máa sọ ẹ̀yin fún ara yín. Kò sí wàhálà. Mọ èmi. Kí ló ṣẹlẹ̀? Wọnú màá lóhùn ò ṣe DNA. Ó lóhùn ò ṣe DNA. Ó lóhùn ò lọ hospital òun ò ṣe DNA kankan. Ẹ̀rù ọ̀gbà ni kò fẹ́ ká ṣeré òun tú. Kò fẹ́ ká ṣeré òun tú. Ẹ kó padà sí ilé ẹ̀ fún bọ́mù kọ́ lọ́mù. Kí wá ló fẹ́ dáyà dé ogún ológun sí? Ẹ̀dì ẹlẹ́yìn ìgbà kan. Nígbà tí ẹyẹ bá ba tọ̀ntọ́, á mọ̀ pé òun ṣeré ẹ̀. Ó bẹ́tà. Kò sí wàhálà. Kò ní ṣe kí ni. Á lóun ò ṣeré ẹ̀ mọ́. Kò yẹ nìkan. Níní ọlá ṣé wọ́n bí sórí mẹ́ja ni kí ló dé tó ń ṣọ́ mi káàkiri o tún wá mi débi báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀. mo mọ̀ ń ṣọ́ ẹ kiri ni mo mọ̀ pé orí títì ọmọ orí títì ni ẹ títì dẹ̀ ló máa ń rìn kiri sí wọ́n bí gbé ọmọ fọlọ́mọ má ti ọmọ àlè má ti mọ́ wa lọ́rùn àti wípé ó máa ṣe DNA ni DNA ni kò ṣe o tí ò bá ti ṣe DNA wọnú ọlá máa bẹ́ẹ̀ wọ. ẹjọ́ torí Ọlọ́run ṣé èpè DNA ó ń jà yín níran yín ni kí ló dé tí mo gbé yín lébi káàkiri fún DNA test ṣọ́nà wà ń bẹ́ẹ̀ ni mo ní mi ò ṣe DNA test ṣe DNA ó gbé fọ́nfọ́n lóhun ó gbé fọ́nfọ́n lóhun bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. pẹ̀lẹ́ òwèrè onífádé èmi ò mọ̀ pé ó ti wà lára tótó yìí ló ń ṣẹ̀sì tótó yìí ó tún ti mọ́ fọ̀ mọ́ wèrè tó ń ṣe káàkiri mo rò pórí ẹ̀ burú èwo ló gbé gbọ́nfọ́n lọ́wọ́ àbí kí ni wèrè òṣì tó ti ẹ̀ sọ jáde lẹ́nu tó bí mo wá pẹ̀gẹ̀dẹ̀ lémi lórí bíbá yìí. mo sọ fún ẹni pé kó lọ ṣe DNA test tí ò bá ṣe DNA test wọ́n bí ilé ayé yóò ní gbà ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbọ́mọ fọlọ́mọ ó mọ̀ pájọ́ mẹ́ni tó lọ́mọ yẹn. kò sí problem jẹ́ kẹ́mi wá jẹ́ kí nǹkan kan yẹ sórí ọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé kò clear sí ẹ ó dà pé gbogbo ẹ̀ ó sì ń ru ẹ lójú àti ìwọ àti ìyá ẹ àti gbogbo ìrandíran yín gbogbo ẹ̀ ń ru yín lójú especially ìwọ tó bá wá rí i pé kò clear tó fún ẹ bóyá wà á wá visa wà á gbà òun lọ́wọ́ lọ́wọ́ ìwọ ló máa gbà òun lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n kò bẹ̀rẹ̀ tó lọ́mọ bàbá ẹ̀ ló lọ́mọ òtún wọn ló lọ́mọ tó bá ru ẹ lójú kó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn bí wọ́n máa blog yẹ máa sanwó fáwọn Facebook bloggers wọ́n á blog yẹ bẹ́ẹ̀ ọmọ kọ́lọ́ ṣe díẹ̀ ó kẹ́ tí mi ò bá gbà mọ́ fọlọ́ bẹ́ẹ̀ àmọ́ communicating wọ́n máa blog yẹ gbogbo ayé máa blog yẹ wọ́n mọ̀ kọ́ tí mo sọ máa blog yẹ wọ́n máa blog yẹ ọmọ Nàìjíríà yẹn gbọ́ ṣé ń rí ọmọ ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ lọ́sẹ̀ DNA ó fi àyà òfin tẹ́tì mi olóòbùkún ni ẹ ọba bí ẹ̀dá túngbẹ́ súnmọ́ mi mo wálé dúró mo bá pa ẹ̀ ní. ọ̀gá adé mo wálé fún ẹ mo dá ọmọ bàjẹ́ tó bá ti ṣe DNA. mo dúró tán ni olóṣì mo dúró tán ni olóṣì olórí burúkú wèrè jápa ó yà sádàlù ọ̀láyà kọ́bọ̀jẹ́ olóṣì ọmọ ọ̀rọ̀ kíran ó gbé fóun fọlọ má fóun fọlọ ó gbé wèrè wọ́n bá pa mí tó bá pa mí ò lè dúró tì mí ó gbé fóun fọlọ ó bó lè pa mí kó tún dúró tì mí ọmọ Nàìjíríà máa gbọ́ ẹ̀jẹ̀ kò sí wàhálà ọgá ìjàgbọ́ lọ́nà fún mi ọmọ Nàìjíríà yóò bá ti ọwọ́ ìjàgbọ́ lọ́nà fún mi o wọ́n pa mí òkú mi ò ní jẹ́ òsì mi o òkú mi ò ní jẹ́ omi o ọlọ́ọ̀ bá ń gbọ́ mi ò ní jẹ́ kó mi o kọ́rọ́ mi kan mi ò ní gbà. wọ́n ló ṣe wọ́n sọ fún ẹ ni ṣé wọ́n sọ fún ẹ pé aya ọ̀lẹ ni wọ́n máa ń gbà wọn kì í gba ọmọ ọ̀lẹ náà mo ń bí ẹni ṣé òun rẹ́ni sọ fún ẹ ni wọlé kò gbé ọmọ mi fún mi bíbẹ̀ kọ́ wàá rí pípọ́ ojú mi wàá rí pípọ́ ojú mi. kí ló máa ń ṣèwọ bọ̀bọ̀ yìí kí ló ń ṣèwọ bọ̀bọ̀ tó ṣorí bí akoto ọlọ́kadà yìí ṣé wọ́n fi ṣí ẹni ò gbọ́rọ̀ ni ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni kí ló dé tó ṣe jẹ́ pé ẹ̀yin tálíkà lè máa ń lágídí jù ẹ lè rí olówó kó máa jàdú ọmọ rí tó bá ti sọ pé nǹkan ló ní ó máa jáwọ́ bẹ́ẹ̀ stéètì bọ́ ẹ̀yin tálíkà yẹn máa ránṣọ bẹ́ẹ̀ ò dẹ̀ lówó òun tó fẹ́ fi tọ́jú ọmọ. olówó ò náà ní ọmọ ni bọ́ọ̀ tún lọ́kọ̀ ẹ̀
bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olówó nà ní ọmọ èmi dẹ̀rẹ̀ mo ná ní ọmọ. Yes. Kí ni nǹkan tó bá fi tọ́jú ọmọ ọ̀hún? Kí ló bá fi tọ́jú ẹ̀? Kọ́kọ́ jẹ́ kí ọmọ mi bá mi jìyà jẹ́ kí ọmọ mi mọ̀ mí kó bá mi jìyà ìwọ ti kọ̀ olówó lè bá mi jìyà olówó lè dúró di future mi àbí jẹ́ kí ọmọ mi bá mi jìyà tí ọ̀rọ̀ bá dé ọmọ yẹn ló máa jẹ́ mbẹ́ má dà sí báwo ni mú mi. Màá gbà mí èmi ò rí ibi téèyàn ti yóò wo bó ṣe ń fẹ̀ fún lórí ọmọ tí ò kí ń ṣe tiẹ̀. Ìyá ọmọ ni mò ń jẹ. Ìyá ọmọ ni wọ́n jẹ́. Wàhálà ọmọ ni mò ń ṣe. Wàhálà ló lè ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wo sórí má làágùn jìnnà má dàrẹ̀ láàmú jìnnà torí kò fò sókè kò fò sílẹ̀ kò bá kú dànù báyìí ìwọ kọ́ ló lọ́mọ. Mo ti sọ fún ẹ mo ní kíní ẹ ò lè dọ́mọ. Kò lè dọ́mọ sórí téèyàn bá nílò ọmọ kò ń ṣerú yín ilé èèyàn máa wá bá kó máa ṣàdúrà sọ́lọ́run báyìí pé òun nílò ọmọ kó wá ra kùnú kó máa ṣàdúrà sí kó máa mú ó bẹ́tà jù kéèyàn gba kíní burúkú tó wà lára tiẹ̀ yìí sára lọ. Really? Yes. Really? Yeah. So ìwọ ń fi kùnú tèmi ó fi ń wé kùnú. No ó fi ògì white wọ́gà bàbà. Àbí bẹ́ẹ̀ àbí nígbà tó wọ̀ sọ́ọ́tì lẹ́nu tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ti ẹ̀ lè pokò ìbànújẹ́ fún mi torí pé obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹ́yìn fún mi ní secondary school. Yes. Ní ìwọ yìí. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Obìnrin mẹ́rin. Bẹ́ẹ̀ni. Ó ṣẹ́yìn fún ẹ. Bẹ́ẹ̀ni. Ọ̀gá wọn gbé ẹ mọ́ra ni. Ọlọ́run bá ń gbọ́ wọn gbé gógó ni. Ìwọ yìí kò ń ṣèwọ. Ìwọ yìí wàláì kéèyàn lọ bá màálù ṣe lájọṣepọ̀ gan ó bẹ́tà ju kéèyàn báyìí. Yẹ fún mi wọn ọkọ máa wọnú ẹ. Wákìrì. Máa wọnú ẹ wọnú. Kò sí lọ́jọ́ kó sí lọ. Ó lọ́mọ bíbà yìí ó ní ọmọ bíbà yìí má ní mi lára. Má wọ ọ̀gá máa pa ẹ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ti ní mi lára jù máa pa ẹ o. Àpá mi bó ṣe pàṣẹ. Wà á pa mi bó ṣe pàṣẹ fún. Kò ní jẹ́. Àbẹ́gọ̀. Kò ní jẹ́ ò ní jèrè. Wà á pa mi bó ṣe pàṣẹ. Kò ní jẹ́ fẹ́ ò ní jèrè. Ṣèbó ti ti ọmọ mi bọ́nú wíìlì tí ò ń ṣe tiẹ̀. Àbí ó ti ti ọmọ mi ó fẹ́ fi wọnú wíìlì. Àbẹ́gọ̀ wọ́n lè ní kó ṣe DNA ó kọ̀ olóòní ṣe DNA. Ó mọ̀ nǹkan tó ṣe. Ìkànnì ẹ you are a wicked human being. Yes. Kò sí wàhálà tó bá ti bẹ́ ní bèlúbèlú tán kò jẹ́ ń gbọ́. Kò sí wàhálà wọ́n ní wàá gbẹnu sí Mike. Níbo. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Wàá gbé ẹnu báyìí. Nílùú bo. Wàá gbé sí ẹnu microphone báyìí. Nílùú bo. Ó mà gidigbo. 20,000 naira mo fi gba nọ́mbà Amsat. Mo ti pè mo ti mẹ́jọ ẹ débẹ̀. Kọ́kọ́ bẹ́ẹ̀ kan sí àtìyẹ lọ́tọ̀ ni. Wọ́n bẹ̀ tó máìkì síwájú ẹ̀ báyìí. Wọ́n ní ẹgbẹ́nu sí máìkì. Ọmọ Nàìjíríà ń gbọ́ yín. Màá wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Wọ́n ní ẹgbẹ́nu sí máìkì. Tí màá ti wá ṣe kò pè mí lọ́mọ àlè. Tí màá ti ṣe wọnú pè mí lọ́mọ àlè o. 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 Kò sún wo bó ṣe ń ṣẹ̀sìn níta gbangba. Jẹ́ ìṣẹ̀sìn ọmọ o. Wẹ̀lẹ́yà. Jẹ́ ìṣẹ̀sìn ọmọ o. Àwọn wèrè. Ó ṣe máa kú fún ọmọ. Ẹ̀sìn nìkan kọ́ ló máa ṣe ó máa kú fún ọmọ. Ikú ọmọ ló pa ìtàlẹ̀ o. Pè mí lọ́ ìtàlẹ̀ o. Ikú ọmọ tó pa ìtàlẹ̀ náà ló máa pa ẹ́. Ó pè mí. Olórí burúkú olóṣì olórí bobo. Kí ló ṣe? Mò ń wọlé lọ ni. Kí ló ṣe? Ṣé màá lọ wọlé rárá? Kí ló ṣẹlẹ̀? Má wọlé rárá torí màá tẹ̀lé ẹ wọlé. Ṣé o ti bá yẹ pé Foxy wà níbí? Kí Foxy bá wa jẹ mí lórí ọ̀rọ̀ ọmọ mi ó pè mí. Bí àwọn sọ fún ẹ ìyá ọmọ ni mo ń jẹ. Ó dẹ̀ mọ̀ mí o. Wọ́n ní kí ló ṣe? Ó mọ̀ pé mo bínú o. Sórí gbogbo pàápàá pòpò tó ń ṣe gbogbo ilé tó ń pọ̀ tí má ṣe pò báyìí. Take one more step. What will happen? Come. Kí ló fẹ́ ṣe? Come to me. Kí ló fẹ́ ṣe? If they born you well. Kí ló fẹ́ ṣe? Come over. Ẹ̀wé mu ẹ̀. Come over. Ẹ̀wé mu ẹ̀. Come. Mi ní ṣe ọkọ̀ fún ẹsẹ̀. Tó lẹ́sẹ̀ ló máa fi já gidi. Move to. Ikú oró ni. Ìkà. Ikú oró ni. Wicked woman. So mo téèyàn bá já pure water. Tí òǹgbẹ bá ń gbẹ̀yàn. Kí ló máa ṣe? Téèyàn fẹ́ mu pure water tó wà wàrà tó ṣe. Bóyá máa já nìyẹn. Àbẹ́ẹ̀kọ́. Ó máa fọ́ dàgbé. Ó máa fọ́n dànù. Ó parí nìyẹn gbogbo bímọ wọn gbọmọ fún ẹ. Ó tọ́ fún ẹ nílé ayé nìyẹn. Gbogbo ẹ̀ tún dìtọ̀. Ó tún dárì nàkó. Ó dojú àlọ́. Ó di gbére fún ẹ nìyẹn. Orí mi nà sẹ́yìn. Orí. Ó wá bí ẹ̀dá àwọn súnmọ́. Wọnú I will enter you. Ẹ ṣe ni. Wọnú màá wọ inú ẹ. Wá wọ. Wọnú. Wọnú. Okay. Oh my goodness. Okay. Wọ́n dá mi mọ̀ ládùúgbò yìí. Ọkọ̀ tọrọ ìjímèrè mi, olóṣèfà fún agogo. Igi gbada, igi mèrè mi, olóṣèfà fún àjà. Ẹ̀mí yín ò ní kù kan tẹ́ ẹ bá sọ wípé ẹ ò ní dáwọ́ nínú iṣẹ́ ẹ̀mí ní ṣíṣe. Àlóore Ọdúnládé Adékọ́lá lágbèdè méjì ayé àti ọ̀run níbi tó ti dá wọn lẹ́jọ́ fìyà jẹ wọ́n bí ẹni máa kú sinimá yẹn rèé o. Àlóore làkọlé rẹ̀ ó
ó ti jáde from the stable of corporate picture. Ṣẹ́ríkì movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Àwòtún òní sinimá titun Alóore. Gbọ́ Alóore ta ló fi ṣẹ́ràn tó jíṣẹ́. Ta ló lóore tí ò ní mẹ́nìkan. Ìpàdé di lẹ́sẹ̀ ògbèjìlá gbèdé méjì ayé àtọ̀run. Níbi tí náà ti ń dilẹ̀ lẹ́yìn asusu jẹ. Ta lóore má ṣe ti ń jẹ gbẹ̀tàláyà níwájú oníbodè Ọdúnládé Adékọ́lá. Jígan lógun gbàgán lógun pàṣán Olódùmarè kàkàkà bí ẹ̀yìn afọ́gun. Ọjọ́ kìíní àná tó ní kinní kan ló gbé ọ lọ fàáfàá. Ṣé òun tó gbé ọ wá bí fàáfàá? Ṣé òun ló gbé ọ trabayé? Ó ti trabayé ìdọ́dọ̀ mi ń bí o. Wọ́n lù ọ̀já létí. Ọdúnládé Adékọ́lá àti Zainabu tí ó mọ̀ tó láyọ̀ pàtó rẹpẹtẹ náà mẹ́wàá wò nínú sinimá ńlá yìí. Alóore sinimá tó gbóná rìtìrìtì tó da jẹnẹjẹnẹ bólẹ̀. It's a blockbuster written and produced by Zainabu Moturayo, directed by Wasiu Owoya Gauzu, packaged by Ọláyẹmí Jímọ̀ Yẹnkẹ́m, starring Ọdúnládé Adékọ́lá, Zainabu Moturayo, Jamiu Azeez, Alunge Jerry, Ọláyẹmí Jímọ̀ Yẹnkẹ́m, Àmùdá Èkó, Juliet Jàtó, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, Owólabí Àjàsà, Káyọ̀dé Akíndínà Mr Paragon, Fúnmi Abija, Kùkùté, Fẹ́mi Ṣónọ́láyà Ṣàpọ̀n, Olúṣèyẹ James Akérògùn, Àlí Káyọ̀dé Agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìtàpàkọ́lé ẹ̀ ní Alóore, subtitled in English. Ó ti jáde báyìí from the stable of corporate pictures. Ṣẹ́ríkì movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. Ó tún wà ní Koma Road Multimedia àti lọ́dọ̀ Mercury Pictures l'Arena Oṣòdì. Ó tún ti trend lórí YouTube. Ẹ click sórí Yorùbá Plus TV kẹ́ẹ̀ẹ́nì náà wò. Sinimá titun Alóore, àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. Ajá ò ní rè kí kolokolo rẹ̀ ò gbélẹ̀ kolokolo ò ní dà. Mi mo béèyàn ṣe máa jẹ olórí burúkú téèyàn máa ya látakò báyìí téèyàn máa ya látakò Ọlọ́run máa jẹ́ kéèyàn ṣì báyàn ṣe láyé ẹ̀. Àǹtí mi ṣé Mr. Bọ̀sún kọ́ nìyẹn. Mr. Bọ̀sún olórí burúkú wo ni Bọ̀sún ló ń pè mí Mr. ṣé Mr. ni Bọ̀sún olórí burúkú yẹn náà ni òun ló wá ń dà mí láàmú tó ń disturb mi náà ṣé nǹkan mi wà lọ́rọ̀ èmi àti ẹ̀ ni. Kí ni nǹkan tó sọ? Kí ni nǹkan tó fẹ́ sọ ju pé kàn kérora òun fẹ́ gbọmọ lọ. Ó dẹ̀ ti sọ fún ìwọ kọ́ ló lọ́mọ kò fi mí lọ́rùn sílẹ̀ ó dẹ̀ ní mi lára. Báwo lẹ ṣe wá yanjú ọ̀rọ̀ báyìí sí? Mo ti lé yẹ̀yẹ́ dànù olórí burúkú ẹ̀ kàn pariwo òun máa gbé mi lọ ságídígbò èmi máa lọ gbẹ́nu sí máìkì èmi máa ṣe gbá èmi máa ṣàwó ìníkan gbogbo ọmọ Nàìjíríà ló máa bá wa gbọ́ sí. Wọ́n sọ pé àwọn máa gbé yín lọ ságídígbò. Tí wèrè ẹ̀ ń tẹnu mọ́ nìyẹn. Bọ̀ àǹtí mi kí ló tẹ́yìn náà ò ṣe fẹ́ ṣe DNA yìí? Wo mi ò ṣe DNA. Kí ló dé? Ẹ ṣe kíní kí nǹkan tó ń rún lẹ kò tán. I'm sure you know this scandal is not good for you sis. And ẹ ti ẹ̀ ṣe kẹwẹ́ kẹ mọ́ kẹyán kọ̀ọ̀kan àǹtí mi. Wo àbúrò mi má jẹ́ ń tún ẹ̀ láàrin èmi àti ẹ̀ mi ò lè ṣe DNA o. Kí nìdí? Ṣé o fẹ́ gbọ́ mi ìmẹ́ni tó lọ mi? Láàrin Ọ̀túnba àti Bọ̀sún mi ì mọ ẹni tó ní ọmọ o. Mo kàn ń lo bóbò ni o. How come? Báwo lẹ ṣe? Because ìgbà kan náà làwọn méjèèjì jọ kọlù mi.
bí ìdánmọ́ tó dánmọ́ nínú méjèèjì olórí burúkú dẹ̀ ní bọ̀sùn yẹn ó máa ń kan aṣẹ́ ni bí wèrè àmọ́ bóyá wèrè ẹ̀gan ló lọ mu torí tí ẹ̀gan pọ̀ ju tọ̀túnba lọ ọlọ́run bá ń gbọ́ but mi mọ̀ but ó pì mí tí mo ṣe rọra lọ tì sí ọ̀túnba lọ́rùn ó gẹ̀ẹ́tì mi ì lè gbọ́mọ fún bọ̀sùn náà bọ̀sùn ò ní nǹkan kan kò já mọ́ nǹkan kan kò ń ṣèèyàn kò ní láárì kò lówó kò ní nǹkan tó fẹ́ fi tọ́jú ọmọ nítorí ẹni mo ṣe rọra lọ ti ọmọ yẹn sí ọ̀túnba lọ́rùn at least ọmọ máa wọnú ilé ọlá kó jẹ́ àwọn náà ní kò jẹ́ àwọn náà ní kó jẹ́ àwọn wọnú ilé ọlá lọ èmi náà dẹ̀ máa jẹ àǹfààní ń bẹ̀. Ilé ó kọjá nǹkan tí mo lérò lọ bọ́ ẹ mọ̀ pé tí Mr. Bosun bá ṣe nǹkan tó sọ yẹn tó gbé yín lọ ságídígbò tẹ lọ gbẹnu sí Mike tí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ yín ọ̀rọ̀ yìí máa escalate ju nǹkan tá a rán jókòó tá à ń sọ yìí lọ and I know you don't want to be in the news for the wrong things sis. Mr. Bosun wọn ò ní kúre bó ṣe wà yẹn kò ní kúre kó kúrò lágídígbò kó lọ ságídígbà kò ní kúre kò ní bọ́lọ̀ ńlẹ̀ àbójà wèrè ni èmi tó bá sọ fún ẹ yí pé máa tẹ̀lé lọ ságídígbò ṣé kò yẹ kí wọn náà jiyàn ní tó dẹ mọ́rù sísá tó ní àfi táwọn ará àgídígbò bá máa wá sẹ́kọ̀ọ́ mi báyìí òun nìkan ni mo lè gbẹnu sí máìkì bóyá ọ̀tẹ̀ tí Oríyọmí Hamzat tó máa switch location rẹ̀ tó bá ti lè gbé program ẹ̀ wá bá mi lẹ́kọ̀ọ́ mi bá máa gbẹnu sí máìkì o àmọ́ kí n fẹsẹ̀ ara mi lọ sínú àgídígbò náà lórí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ọ̀rọ̀ wèrè ipe èèyàn kan ló lọ́mọ àbẹ́ èèyàn kankan lórí gbogbo tí ètú dànù gbogbo yẹn kò sọ̀rọ̀ mbẹ̀ Mr. Bosun wo mi ti ráyè tiẹ̀ ni o tí n bá ráyè tiẹ̀ ń sìn máa dé àwọn bọ́ìsì sí ni gbogbo orí burúkú tó wá ń ṣe lẹ́nu ọ̀nà mi lójoojúmọ́ yẹn tó bá máa dé táwọn bọ́ìsì bá máa jàbó lẹ́ẹ̀kan náà báyìí tó máa kí àtàdá tó fi halẹ̀ mọ́ wèrè ó máa já dànù ni òun bíi ti báwo ṣé ó ní nǹkan tó fẹ́ fi tọ́jú ọmọ lọ́wọ́ ni àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni mo rò pé orí burúkú dà láàmú. Ẹ calm down agídí ò ràn gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí o agídí ò okay fine àmẹ́ tó lọ́mọ láàrin àwọn méjèèjì but at least Barrister Clement ti aṣọ wa pé either ways your inheritance remain. wo ìyẹn tiẹ̀ ló ṣe kókó ìyẹn gangan ló bá mi bẹ́ẹ̀ kó ń sọ̀rọ̀ Bosun yìí o. kí result jáde kárí pọ́ọ̀tù bá kọ́ ló lọ́mọ ẹ̀ ṣì máa gba ogún yín sísá mi. wo àbúrò mi má jẹ́ kí n risk ẹ̀ o gẹ́ẹ̀tì ni tí wọ́n bá lọ tí result bá lọ jáde tó máa lọ find out pé Ọ̀túnba kọ́ ló lọ́mọ gbogbo eléyìí tí Barrister ń sọ yẹn kò ní lè wọ́ọ̀kì mọ́ náà o gẹ́ẹ̀tì ni ṣáà jẹ́ kí n ran àgbà lórí owó kí n máa dá gbogbo ẹ̀ sírọ́ọ̀fù fún anybody báyìí o mo ti dá sírọ́ọ̀fù fáwọn mo ti dá sírọ́ọ̀fù fún Bosun náà kàn ṣáà ṣe lọ́mọ pẹ̀lú èmi ó tọ́ ojú báyẹn lọ. Barrister ti aṣọ wa already. kò sí wàhálà kọ̀lẹ́tì fi mí lọ́rùn lẹ̀. wọ́n ti aṣọ wa already. wàhálà gan tiẹ̀ wàhálà tiẹ̀ gan pọ̀ jáde fún mi. Mr. Bosun adẹ́tẹ̀ ni wọn ò lè fún wàrà mọ́ wọ́n lè da wàrà nù àǹtí mi. sórí Mrs. Bosun sórí tí wọ́n bá bí Bosun dà kó tún padà wá sí bíbá ẹ̀tẹ̀ yẹn ó máa padà ní láti ní inú ẹ̀tẹ̀ ló máa kú sí mo rò pórí ẹ̀ burú ṣá ṣé torí pé mo ṣì ń bá a mú lẹ́rọ̀ Ọlọ́run bá ń gbọ́ wọ́n máa wò ṣáà máa wò tiẹ̀ máa wò tiẹ̀. Mọ́mí ẹ káàbọ̀ Miss Nini welcome. Welcome bíi ti báwo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ no kí ló ń ṣẹlẹ̀ kí ló ń fa delay plans yín ò work now ẹni tó yẹ sọ pé máa ṣe DNA kò wá ṣe DNA now kí ló ń ṣẹlẹ̀ ẹ wo bí my own patience is getting out of what I can control mi ò ní agbára láti dúró tó báyìí mọ́ kí ló dé now. mo ń gbìyànjú o. ìgbìyànjú ẹ̀ ò tó lọ́yà kó má yẹ pé èjò lọ́wọ́ nù because lábẹ́ òfin as a lawyer o ní right láti force ẹ láti lọ ṣe DNA test yẹn. Mọ́mí òfin ò lè gba irú ẹ̀ o ṣe rí ọ̀rọ̀ DNA ọ̀nà DNA ó gbọ́dọ̀ jẹ́ willingly tí kò bá wọn ṣe kò sí mo fẹ́ force ẹ̀ mo kàn máa mọ bí mo ṣe máa tù ní mo dẹ̀ ti bá sọ a lè fi tipá mú ẹ ṣe lọ sódò a lè fi tipá fún lómi. ẹ má pàrọ̀ òwe yẹn mọ́ kílẹ̀ mí ìbàyẹ̀ lè fi tipá ẹ wo bí ẹ ṣe eléyìí ẹ máa wá gbogbo bẹ ṣe máa gbé lọ sódò tó máa mu omi ni ẹ fi hàn sí gbogbo ọ̀fun ẹ jẹ́ kó mu omi any which way ẹ fa drip sí lára ẹ jẹ́ kó mi wọnú ara ẹ ṣe lé I don't know how you do it I don't intend to know how you do it I don't know how you go about it ó gbọ́dọ̀ ṣe DNA yẹn ṣé ti gbọ́ nǹkan tí mo sọ ṣé ti gbọ́ àdúgbò láti ṣe ASAP as soon as possible. Miss Nini ẹ̀jẹ̀ máa ní láti take care easy ṣe gbọ́ ẹ túbọ̀ fún mi ní time. time yẹn ò sí ni time yẹn ò sí mẹ́yìn mi kò sí time púpọ̀ ẹ ṣàlàyé fún o ẹ ṣàlàyé fún lọ́ọ̀yà yìí o sùúrù mi ó ti ń sú mi o. lọ́ọ̀yà how long for how long la máa dúró lórí ọ̀rọ̀. I promise you that it won't take long. ó better kó má take long
Ṣé tí mo kàn tí mo sọ next time tí bá wá síbí ẹ ní like mi ẹ mọ bó ṣe máa ṣe díẹ̀ nìyẹn. Ẹ dẹ̀ ń ṣe bí ìgbà tó ẹ pé there is more to it. Mọ́ ìmì ìjà lọ. Hello, sir. Good afternoon, sir. I'm fine, sir. Mo kàn fẹ́ sọ fún yín ni pé mo ti ready láti ṣe DNA test yẹn. Yes, I am. Yes, sir. Okay. All right, sir. For sure. Thank you. Oh. Tí wọ́n máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. Ibi tí ó máa já sí náà ló máa já sí. At least ọkàn tèmi náà ti ẹ̀ papọ̀ sójú kan. Màá lè mọ ẹni tó ní ọmọ for real. Barrister. Hello, barrister. Ṣé mo sọ fún yín? Kò ní ṣe kíni. Ó máa ṣe tó ti mọ̀ pé mo ti wà involved yẹn. Oh, nice. Mo sọ fún yín náà. Kò sí wàhálà. That's good news. All right, ẹ ṣé. Thank you. Kenny, nice day. Yeah, bye. Yeah. Since tí Ọ̀túnba ò sí láyé mọ́, ṣọ́ṣì ní bí ẹ̀gbọ́n tàbí àbúrò ta lè lò. Doctor, mo rí pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn, ibẹ̀ yẹn lẹ ń wò, èmi ní kẹ́ wò. Okay. I am the only child of my late father. I mean the bona fide child. She has to understand. So ibi tí ẹ̀ ń kọjú sí yẹn, intruder lásán ni, but everything is going to be sorted very soon. Ṣé yẹn? Yeah. Daddy mi ní àbúrò, Uncle Adio. You should be able to do that. Oh, since you're on sample wala malo. Doctor, èmi mọ bàbá ọmọ yìí. I mean this young boy, mo mọ daddy ẹ̀. Ẹ ṣe jẹ́ kí èmi kúkú provide daddy ẹ̀. Kọ́n dẹ̀ run test yẹn, kí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́, kọ́n fa ọmọ fún bàbá ẹ̀, and that's all. Gbogbo ilé ìtàn long pa Adio and all of this. It's long kíní ni. Ẹ jọ̀ọ́ ṣé yẹn náà ń bẹ́ẹ̀ sọ ni. Kí náà wí kí ló ń sọ? Wọ́n wíru ò wíru. Ṣọ́bẹ̀rẹ̀ bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni. I wasn't talking to you, doctor ni mo ń bá sọ̀rọ̀. O pẹ̀lẹ́ máa ṣú lọ. Tẹ́lẹ̀ máa wo nǹkan tẹ̀sán yẹn náà, ó máa ṣiṣẹ́ náà. As long as pé a máa rí nǹkan tá à ń ṣe. At least the most important thing ni pé as long as ẹni bá ti share 25% DNA pẹ̀lú wa, a ti get nǹkan tá a fẹ́ rí. Okay, gbogbo options there, I'll provide it. Oh. No, the truth must be seen. No, I can't wait actually. Ẹ̀sọ́ pẹ̀lẹ́ la fi ń ṣayé, díẹ̀díẹ̀ la fi ń ṣayé. Alágẹmọ jẹ́jẹ́ o, ikú mú lọ, abèlè ń ta sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ o. Doctor, can you explain? Okay, nǹkan tó mean ni pé your match with Mr. Adio Olafisoye pẹ̀lú yín is 0%. Meanwhile, Junior pẹ̀lú Mr. Adio Olafisoye is 24%. Doctor, I don't know if you can expatiate. The specimen. Specimen. Let me explain. Doctor, ìyẹn ní sùúrù. Ẹ má dààmú, ẹ má fòrò tí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́tẹ̀ níyànjú. Jọ kí ni kan expatiate fún? Kí ni nǹkan tó fẹ́ gbọ́? You understand. You understand. Doctor, mo lè explain. Ẹ má fòrò wọn. Ẹ má làágùn. Ẹ̀yin máa wò wá bí fíìmù. Pẹ̀kẹ́lẹ́ arúgbó jẹ gbèsè ta ló máa sọ. Nínú ọlá, aṣọ mọ àlè rí ẹ́, ó mọ àlè pọ́nbẹ́rẹ́. Ẹjọ́ má pẹ̀lú wọn. Ẹ má wọlé, má calm down. Kẹ́lẹ́ fẹ́ sọ, ọ̀rọ̀ sílẹ̀ ló máa ní ẹ̀. Oṣù ọgbọ́n kan tó sọ ní ìsìn,
mo ní 0%. Kò tiẹ̀ wá sí kékeré bó tiẹ̀ jẹ́ 1%. Àṣewò gangan lọ́mọ àlè. Ojú pàbí tí fún wa ti jẹ́. Ojú pàbí tí fẹ́yìn méjèèjì. Ó ṣe lára ẹ̀. Ìwọ ló yí ẹ ládùúgbò gbogbo ẹnu tó ní àjọmọ àlè. Ọmọ àlè. Ẹ wo gbogbo ayé máa bá wa gbélé. My concern is about that they check even the Olafisoye the man is, you know, how can we check the authenticity of this? Doctor, ẹ má worry ntí. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fún adìẹ. Àti gbọ́ nǹkan tí a fẹ́ gbọ́. Bó ṣe wà yìí olórí àwọn ọmọ àlè ni. Ìwọ dá yí ẹ. Ojú gbà mí tí fún wa ti yẹ. Irọ́ ni o. Ọlọ́run bá ń gbọ́. Alẹ́ mi gan ò lè believe. Ṣe bẹ́ẹ̀ ti rí nsìn tí mo sọ fún yín gbà pé ká ṣe test sọ pé ẹ̀rù ń báyìí. Not even knowing pé àwa gan ni result máa padà favour. Àbúrò ìwọ ló ń sọ báyìí. Kí ni yẹn ò easy nígbà tí ò ṣọ́ fún mi ẹni tó lọ́mọ. Ṣé o fẹ́ gbọ́ ọkàn kan ni mo kàn lọ fi ṣe kínní yẹn. Tó bá lọ jẹ́ pé kò ń ṣe Ọ̀túnba ló lọ mọ́kọ́ tó lọ jẹ́ pé lórí burúkú Bọ̀sún yẹn ni. Ṣé o mọ̀ pé ìtìjú ló máa jẹ́ fún mi níbẹ̀ yẹn? Ẹsẹ̀ yín máa kọ́lẹ̀ ni. Kí ni ọ̀rẹ́ yín wá ṣe? Ṣé ló ń ké? Ó kàn ké ló ń ké bọ́ọ̀lù. Èmi ò wojú kẹfẹ́rí ẹ̀ o. Ìyá, àwọn ọmọdé wà ń ṣe mí. Kí ló ń ṣe lánàá bẹ̀? Ṣọmọ yẹ́ ẹ̀? Wo sísà kan sọ báyìí náà ní kò easy kí wọ́n dàgbà tó bẹ́ẹ̀ kó ṣe wá get to realize pé ẹni tó ń gbọ́njú mọ́ ń bàbá kọ́ ló bí òun ló mọ̀. It's so heartbreaking. It's heartbreaking. Jọ ṣé àti tiwa ló breaking? Ṣebí àti tiẹ̀ lọ́rùn? Kí ló kà wá pẹ̀lú yẹn? Tó yẹ káwa máa jó ká máa yọ̀ ká máa jùrù. Ṣé o mọ̀ yìí pé ayé rẹpẹtẹ la bọ́ sí yìí ni? Pé Ọ̀túnba ló lọ́mọ. Ọlọ́run ló yọ mí. Tí o ṣe lórí burúkú Bọ̀sún yẹn ló ní ọmọ. Wàláì, ó máa fún mi lọ́rùn parẹ̀. Wọ́n àbúrò bá ṣe wà yìí, ayé rẹpẹtẹ. Bẹ́ẹ̀ni o. So drink oní kí n máa ń gbé wá. Tiẹ̀ ní sùúrù, Junior ńkọ́? Junior wà lórí mọ́ ń sùn. Ó ṣe wà yẹn. So therefore we party. Sísírú drink oní kí n máa ń gbé wá. Wo ṣó tiẹ̀ rí? Kó tó di gbogbo drink wa bí mo ṣe dín géètì báyìí ni mò ń gbóòórùn jollof rice alágbàkó kan mi mọ bí tó ti ń sìn mo ti wá mo ti fi mú fílẹ̀ títí mi ò rí bẹ́ẹ̀ mo ti lọ́kàn pé tí má ṣe ń wọlé báyìí àkọ́kọ́ bá mi pẹ̀lú ẹ̀ náà jollof rice àti tọ́kì. So nísìn ṣé drink ni kí kọ́kọ́ mú wá ní àbí oúnjẹ? Drink ló máa kọ́kọ́ mú wá máa kọ́kọ́ máa fi yẹn ṣáyó lọ ná kí jollof rice àti tọ́kì aláta ni o. Ẹ wà nù picture ẹ drink yẹn ló kọ́kọ́ lè ṣe báyìí. Wo a ti bọ́ sínú ayé Ọ̀túnba ló lọ́mọ ayé Bọ̀sún ti ta níbi tó bá wà tó bá bí yàrá yẹ ẹ̀dá kó tún padà wá bíbá ẹnu mi ti tọrọ báyìí olórí púpọ̀ ẹ̀ olóńgbà gba information kiri pé o ṣe DNA o ṣe wéré ò ní lọ gba information sí pé tọ̀ mo ti ṣe DNA test o òun kọ́ lòun lọ́mọ tó bá bí da kó tún padà wá sí bíbá ẹ̀gẹ́ ẹ̀ máa gbẹ ni. Ẹ má yí mi ẹ kò dojú tì mí ẹ sọ mí dẹni yẹpẹrẹ láwùjọ ẹ dojú tì mí ẹ sọ mí dẹni yẹpẹrẹ níwájú dókítà àti Wọnúọlá àṣírí mi ò tiẹ̀ bọ́ àṣẹ ìta báyìí ni dí mi wá ẹ̀yìn mi aṣáàdúró àṣírí yìí wà lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ ẹni tí mo mọ̀ gẹ́gẹ́ bí bàbá for over 30 years of my life ẹni tí mo mọ̀ ní dádì mi àṣàwọn kan lọ bí mi èmi ni mo tún wá ń ṣe activist DNA bẹ́ẹ̀ mi orúurin wo lẹ́rìn báwo lẹ ṣe rìn tẹ́ fi bà tèmi jẹ́ ẹbí ọmọ àlè mo dáràn. Níyọlá gbogbo ohun tí mo fẹ́ sọ fún ẹ lénìí mo fẹ́ kó nígbàgbọ́ yìí pé bó ṣe rí ni mo ṣe sọ tí n bá fi ohunkóhun parọ́ fún ẹ nínú ohun tí mo fẹ́ sọ yìí kọ́lọ́run dá láàrin èmi àti ẹ. Níyọlá ẹlẹ́dẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí o mi ń ṣe obìnrin oníbèkebèke o
ojú kan làdá mi ní. Mọ́mí no, àdáyé lójú púpọ̀, àdáyé ò lójú kan. Tí àdáyé bá lójú kan, dádì mi tí mo mọ̀ gẹ́gẹ́ bí dádì bí àwọn ló máa bí mi mẹ́yìn mi níṣojú wọnú ni wọ́n ti pronounce mi ní ọmọ àlè. Ẹ̀dẹ̀ ládàáyé ojojú méjì, àdáyé lójú 100, àdáyé lójú 1000. Kò sẹ́ni tó kọjá àṣìṣe o. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ yìí pé kò sẹ́ni tó kọjá àdánwò. Àrírú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. Ní ọdún mélòó kan sẹ́yìn lóòótọ́ àti lódodo, èmi àti ọmọkùnrin kan àjọ ń ṣeré ìfẹ́ papọ̀. Abdulrasaq. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Rasaki. Rasaki, ó sọ fún mi pé ń bọ̀. Alhaji, ẹ má bínú ló mo sọ fún yín. Mo fẹ́ ṣe surprise fún yín. Surprise? Kí ló ṣẹlẹ̀? Ṣé mo pé ó ti pẹ́tẹ́ sọ pé kí n mú ìyàwó wá. Ìyàwó yẹn ni mo wá mú wá. Ọmọ dáadáa yóò dáa fún ọ. Pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ṣé dáadáa lọ wà? Sí ò sí wọn kọ́nà. Ìyàwó tó mú wá rèé. Dákun má bínú. Kí lorúkọ ẹ? Fọláwẹ̀. 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 Ẹ̀yà ẹ̀bùn ọlá ẹ fi wẹ̀. Fọláwẹ̀. Dákun. Ṣé Muslim ni ọ? Rárá dáadé. Christian ni sà. Kírísítẹ́nì. Bẹ́ẹ̀ni sà. Kírísítẹ́nì ni ọ? Christian ni sà. Kírísítẹ́nì ni ọ? Yes. Lọ́ọ̀. Rasaki. Rasaki. No. Ojú gbà mí tì fún. Ṣé ó yẹ kó máa bà mí lójú jẹ́? Ó fẹ́ jẹ́ kí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ mí láàfáà olódodo tó mọ̀ mí láàfáà òtítọ́, ó fẹ́ kí wọ́n máa ṣe yẹ̀yẹ́ mi. Kí ló sí ọ tó lajú kalẹ̀? Orí Fátímọ̀ ńlẹ̀ ò mú wá, orí Ídíà ńlẹ̀ ò mú wá, ó wá lọ sí ìdílé àwọn onígbàgbọ́ wá ń lọ mú ìwọ náà wo fojú ara rẹ wò. Ṣé bí èèyàn ṣe ń múra ló ń múra ìwọ wòran, orí ló sí ilẹ̀ irun orí ẹ̀ lọ́dà bíi labalábá tí ń fẹ́ àbọ̀ orí ṣé lè bójú mu kí wọn náà wò. Ó wá lọ mú yùn, ó wá mú wá bá mi nínú ilé pò ní ọ̀fẹ́fẹ́. Rasaki, ṣebí tí wọ́n bá ní ọmọdé ìyàbí fún gbọ̀ọ̀rọ̀ a sì mú fún ọ̀wọ́n atán kókó. Ó múnú bí mi. Ẹ ṣe sà. Fọláwẹ̀. Alhaji. Ọ̀dà. Alhaji ọmọ gidi ni ọmọ tó. Lẹ́nu sọ̀rọ̀ Fọláwẹ̀. Tọ́sẹ́nu pàmò bí àmúkú ọ̀sán. Nígbà tó lọ ní ìsìn tó lọ tó mú yẹn wá bá mi, ṣé kí wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ káàkiri ni? Àbírú kí lélẹ́yìí báyìí ní ìsìn? A'udhu billahi minash shaitani rajim. Fọláwẹ̀, why are you doing this? Kí ló tó ń ṣe báyìí? Dúró sọ fún mi. You know I love you and I've shown you several times. Má gbọ́ nǹkan táwọn parents mi sọ kò nítumọ̀. Èmi ni wọ́n fẹ́ fẹ́, èmi ló nífẹ̀ẹ́, èmi ni mo nífẹ̀ẹ́. Èmi máa bá wọn sọ̀rọ̀. Má ṣe bẹ́ẹ̀ yẹn. Rasaki, it does not work that way. Bí báwo? Kò work bó ṣe ń wo yẹn náà. Àwọn parents ẹ ò like me. Àwọn parents ẹ ò fẹ́ mi torí pé Christian ni mí. Do you expect me to force them? Fine, I love you, but there's nothing we can do about it. Fọláwẹ̀, àwọn parents mi like ẹ. Ṣórí wo bí? Nǹkan tó kọ̀ fẹ́ jẹ́ kó mọ̀ ni pé Muslim background mi bóyá nǹkan kò ní ṣẹlẹ̀. Wọ́n kò fẹ́ ṣó pé bóyá nífẹ̀ẹ́ ara wa ni ó tàn. Wo àwọn mọ́ ìmí love ẹ, Alhaji love ẹ. See, wọ́n fẹ́ ẹ ni and I've brought you to them. Wọ́n like ẹ wo nǹkan ìdùnnú mi náà fẹ́ because you are my happiness, you are my joy, you are my everything. Razak, please stop. Please stop. I am not a child. Mi ò kì í ṣe ọmọdé. I know the difference between left and right. See, let me tell you something. I cannot force
marriage on you. Our parents think tí wọ́n bá ti fẹ́ mi, so be it. See, you know you are from a very good Muslim background. Same thing as I am. Even the Bible said, ọmọ tó bá ti tàpá sí òfin àwọn òbí ẹ̀ ó ti tàpá sí ọ̀run ẹ̀ nìyẹn. And I don't want you to go astray. Please follow your parents' wish. Fọláwẹ̀, o ti ń lọ fà lórí ọ̀rọ̀ yìí. O ní láti máa kú ti ru Bible yẹn, calm down. Sori, Obi, they are my parents. I know how to talk to them. Wọ́n dẹ̀ máa gbọ́ mi because Alhaji like me. Ohun tó bá dẹ̀ ti tara mi jáde tàbí tó ti tẹ ọwọ́ mi jáde, wọ́n máa like ẹ. Fọláwẹ̀, you know I love you, please. And they will accept you. They will not accept me. See, if they will accept me, I don't have to go through all this stress. I don't have to go through all this trauma before they will accept me. It is obvious that they are not ready to accept me and they will never accept me. So please, I am begging you in the name of God. Go and marry who your parents want you to marry. The likes of Latifa, Kabira, Amira and co. Please, I can't Fọláwẹ̀, jẹ́ kí n sọ. Hello, Fọláwẹ̀. Lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ wa rí bó ṣe rí tó jẹ́ wípé wọ́n ti fi ti ẹ̀sìn sí àárín ọ̀rọ̀ àwa méjèèjì, mo tẹ̀síwájú nínú ìrìn àjò ayé mi. Ẹ̀yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn mo pàdé Àkàndé, ìyẹn Ọ̀túnba, àtúnbẹ̀rẹ̀ eré ìfẹ́ wa. Ọlọ́run ọba gbọ́ ohun tí mo sọ yìí. Ọlá ìfàyàkàyà èmi àti Àkàndé ń gbọ́ ohun tí mo sọ yìí. Mi ò mọ̀ wípé oyún wà lára mi nígbà tí mo pàdé Àkàndé. Tí ò bá sí gbogbo ohun tó délẹ̀ yìí tó fi di ọ̀rọ̀ DNA test, tí n bá rí èèyàn sọ fún mi wípé ìgbà tẹ́mi àti Abdulrasaq fira wa sílẹ̀ oyún wà lára mi, màá ní kẹ́ni yẹn kó fẹ́ kú lẹ̀. Àmọ́ gbogbo nǹkan mà yí Ọlọ́run ọba nìkan ló mọ mímọ̀ ṣe. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láyé yìí ó yí Ọlọ́run ọba, torí òun lọ́ba tó mọ̀ wá, òun lọ́ba tó mọ̀ wá, àgbọ́njọ́ Ọlọ́run lọ. Tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo ohun tí mò ń sọ fún yìí mo bá fi kọ̀kan parọ́ nínú ẹ̀, ó kù mí ó kọ Ọlọ́run ọba wípé láti ìgbà tí mo ti mọ Ọ̀túnba, ọkùnrin mi ò tún gorí igbá àyà mi. Ojú kan làdá mi ní, àdá mi ò lójú méjì. Ọ̀túnba nìkan ni mò ń fẹ́. Láti ìgbà tá ti fẹ́ra wa, mi ò sọ ọkùnrin kankan ò gorí igbá àyà mi mọ́. Níní ọlá, ò ní jìyà, ò ní lòṣì, ojú ò ní tiẹ̀. Tó dé lóní kan wá wò ọkọ mi. Ojú tí mi ẹsẹ̀ mi wọlé. Ojú ò ní tiẹ̀. Àkọsílẹ̀ ẹ̀dá ò mà ní tàsé. Gbogbo tá máa ń sọ yóò máa yọ lọ́wọ́. Àgbọ́n tó lọ́wọ́ ọba. Mo fẹ́ kó nígbàgbọ́ wípé mo wá promise ẹ, mo ṣàdéhùn fún ẹ pé tí Abdulrasaq bá ìwà lórí rẹ̀ àlàyé, màá wà kù. I promise you. Alágẹ̀mọ́ jẹ́jẹ́ o, ikú mú lọ, abèlè ń ta sí ọ̀pọ̀lọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ o. Ẹni wáyé o, ẹ ṣẹ́kẹ̀lẹ̀ o, ayé kò dúró tẹnìkan. Ẹni wáyé ẹ ṣọ́ ìkẹ̀lẹ̀ o, tó ayé kò dúró tẹnìkan. Tàbá sọ̀kò sọ́jà ó ṣeéṣe o kó bàrà lẹ́ni. Tàbá sọ̀kò sọ́jà ó ṣeéṣe o kó bàrà lẹ́ni. Ẹ sọ pé ẹjọ́ ọ̀dọ̀ Afa Abdulrasaq la lọ. Afa Abdulrasaq bẹ́ẹ̀ni.
ilé ìwò jìnnà síbi ìbàyà àdúgbò yìí náà ni. Tẹ́ bá ti lọ straight down lápò ọ̀tún ẹ ṣáà máa lọ straight kò jìnnà mọ́ síbi ìbàyà ẹ máa rí mọ́ọ̀sì ńlá ibi tó ibẹ̀ yẹn gangan ni ọ̀dọ̀ alájì bẹ̀ kò jìnnà síbi ẹ ṣáà máa lọ tààrà second turn ní báyìí máa rí bẹ́ẹ̀. Ẹ ṣé gan, thank you very much. Ẹ ṣé. Wọ́n ti júwe. Okay. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Rasak. Fọláwẹ̀. Bẹ́ẹ̀ni, èmi náà ni. Báwo ni? Àbí Fọláwẹ̀ kọ́ ni mo wò. Èmi náà ni. Allahu Akbar. Dúpẹ́. Ọlọ́run máa tóbi lọ́ba. Ó wá ṣeun. Wípé èmi pẹ̀lú àtún ìlè fojú ríra. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Olóyún. Bẹ́ẹ̀ni. Mo lóyún gbà yẹn, bọ́ tèmi fún ara mi mọ̀ pé mo lóyún. Oyún ọjọ́ náà, ọmọ tí mo fi bí ni. Ṣé pé mi ni mo bí ọmọ yìí? Bẹ́ẹ̀ni. Dèjò. Níní ọlá lórúkọ ẹ̀. Níní ọlá. Alhamdulillah. Olúwa ṣe. Ọlọ́run bá wa kú iṣẹ́ o. Bẹ́ẹ̀ni. Níbi tára yìí bá sọ pé ó tán, Ọlọ́run mi ọba Allah sì sọ pé ó tán. Salaam alaikum. Ẹ gbà mí jẹ́. Wọnú ọlá. Aisha àti ọmọ wọnú ọlá. Adele, o fẹ́ ṣòfò ṣá. Ẹ tún wá mi débi? Tani. Ẹ tún lé mi débi? Tani. Ẹ mọ̀ gbà mí kẹ̀. Ṣàríwó láriwo lórí burúkú. Kí ló wá ṣe ń bì báyìí? Mo rò pé o fẹ́ kú kò jìjì ṣá. Mo rò pé o fẹ́ wọlé agbọ́nkágbọ́n ta ẹ pa. Mo rò pé o fẹ́ kéjọ ṣọ ẹ̀jẹ̀ pa ni. Àbáyé ẹ bàjẹ́. Ayé ẹ máa robo skẹ́ẹ̀ṣì kò ní dá fún ẹsẹ̀. Ayé ẹ máa rún fọ́ ni. Olórí burúkú. Wèrè ń já ìṣà. Àṣà ayì ni wèrè ń jẹ. Dúró gbogbo àwọn tó ń já ìṣe òpó orúkọ gidi kọ́. Wèrè ò wá proud of ayé wa ló ń pèrè ń wọnú ọlá. Ó máa wọnú ìṣoṣo máa wọnú ẹ̀. Orí ẹ ti bu. Lórí burúkú. Olóṣù máa wọ́n mú wèrè ọmọ òfò. Ayé ẹ máa bàjẹ́ ni. Ẹ dúró dádì mi. Ibi lè ti ráwọn àlejò ọ̀ràn. Àlejò ọ̀ràn ti bá wà. Àwọn èèyàn òfò làwọn eléyìí àtìyá kan mọ̀. Wọ́n ń ṣe ní àìjíkò bá ṣe wà yẹn wọ́n ń ṣe kúrẹ́. Eku téèyàn fọ̀ tàpìàpìà pa làwọn méjèèjì. Dádì mi, mẹ́yìn mi, ẹ parí ọ̀rọ̀ yẹn jẹ́ ká máa lọ. Mi ìfẹ́ pààyàn sí, mo lè sẹ́rí ẹ̀ mọ́gì o. Mo lè sẹ́rí ẹ̀ mọ́gì rẹ̀ jọ nítorí Ọlọ́run. Ẹ bá wọ́n mọ òfò yìí wèrè ń wá dájú ọ̀sán gangan. Ṣé o ti gbàgbé pọ́ mọ àlè yẹn? Ó ní bàbá ìyá ń gbàjọ́ ó ṣáàtì gbàgbé. Ó ti sọ pọ́ mọ àlè yẹn ò ní bàbá ó fẹ́ máa àtàṣà rẹ̀ mọ́ bàbá tèmi àbí. Ó ti lọ fọ́ìdà tó ti di pé bàbá mi rè. Sórí èmi nílẹ̀ yìí ti bàbá ò ní bàbá wèrè ọmọ bàbá ẹ̀. Aisha. Dádì. Ní ṣó máa le ọmọ mi ni èmi ni mo bí. Bẹ́ẹ̀ ni. Àwùsù ìyá ni mo ṣe tán ní méjì. Ìwọ náà iná lè láàyè. Iná lè láàyè parí ẹ̀ fúnra rẹ̀. Lókùnṣe ọmọ tó pè ní náà. Kò ní dá fún ẹ. Kí ló ń ṣe àwùjọ ìláyè fún mi? Ìwọ náà láàyè ló máa gbè yẹn. Iná lè láàyè. Iná lè láàyè ìwà àtìyẹ. Iná lè láàyè ìwà àtìyẹ. Dádì mi. Ẹ wò ibi tí ẹ bá dé mo fi orúkọ Ọlọ́run bẹ̀ ẹ̀yin méjèèjì. Aisha jókòó. Aisha. Sir. Nígbà tá a dé nínú ilé mi sùn ni, tó wá ń sọ ọ̀rọ̀ àǹfààṣà lẹ́nu tó tẹ̀lé mi lórí ìjókòó. Ẹ má bẹ̀rù dá. Ó kù jẹ́ ká tó. Kò fẹ́ wùwà bí ọmọ mú mi rárá. Eléyìí kò mú mí ní kankan. Ṣé nítorí pé orí bó ṣe múra yìí tó bá wọṣọ fún fẹ̀rẹ̀ bọ́wọ́ ní mímọ̀ ta mọ̀. Èmi wàá mọ̀ pé ó tiẹ̀ ní aṣọ rẹ̀ lórí ìkọ́ báyìí. Ẹ jẹ́ ká wá ní sùn. Ṣé rí ibi tí ọ̀rọ̀ wa dé dúró yìí? Èmi ti máa tàn mọ́lẹ̀ síbẹ̀ ni. Fọláwẹ̀. Abdulrasaq. Ó rántí pé mo sọ fún ẹ pé mo ní ìyàwó kan tó bímọ fún mi. Gẹ́gẹ́lẹ́ tó ṣe bí ọmọ òun ló jáde láyé. Yes, mo rántí. Ọmọ ọjọ́ sí tí ọmọbìnrin yẹn bí òun náà ni Aishat. Ọmọ ọjọ́ sí yẹn òun ni Aisha ẹ̀.
Wọnúọlá. Bó mi mà láwọ èèyàn o. Kò síbi tá àti lè ṣọ̀pàdé. Bí Will olóògbé ṣe lọ lélẹ̀, ilé tí a wà nínú ẹ̀ wọ́n ní ká fún ìyàwó àwọn Fọláwẹ̀ àti gbogbo ọkọ̀ tó wà nínú ẹ̀. Ilé wọn tó wà ní Àbújá wọ́n ní ká fún Wọnúọlá àti ọmọ àwọn Junior. Congratulations. Ilé wọn tó wà ní Ìkẹjà wọ́n ní ká fún ọmọ àwọn Níníọlá. Wow. Congratulations. Thank you, sis. Thank you. Àwọn yẹtọ̀ Islam lọ. Owó wọn tó wà ní bank wọ́n ní ká fún àbúrò àwọn Adio ní 1 million naira. Stock tó wà ní company àwọn, he said it should be divided into 4 places in percentage of 10, 30, 30 and 30. Wọ́n ní ká fún Mr. Rokomi àti Barrister Clement ní 10%. Wọ́n ní ká fún Níníọlá àti mọ́mí ẹ̀ ní 30%. Another 30% goes to Wọnúọlá àti Junior. And the final 30% goes to Tade ọmọ mi àti àwọn landed properties mi tó kù. Tade náà ló wọlé dé yẹn. You can have your seat. Bó ṣe tó yìí òun tọrọ owó oúnjẹ tí ó yẹ kó máa jẹun bí bó ṣe tó tí ó tó bá tiẹ̀ gbóúnjẹ wá kó gbóúnjẹ síwájú ẹ̀ wàá lè jẹ. Kémi lọ ṣe noodles tí atábájá noodles ń bọ̀. Kí lẹ́yìn fẹ́ mọ̀ wọ́n ràn tẹ́bi fàtàjà noodles. Ǹjẹ́ ẹ lè rántí ibi tẹ́ wà ní ọjọ́ 9 oṣù kọkànlá ọdún tó kọjá? Ewúrẹ́ ló wà ní báàgì ẹ̀yìn náà. Ewúrẹ́ ló wà ń bẹ, kí ló ṣẹlẹ̀? Ẹnìkan tí wọ́n fún báyìí ẹjọ́ sáré gbé oúnjẹ bẹ́ẹ̀. Mo wá sí ìbá yìí ni update ẹtí certificate mo kàwé o. Okay, ká assume pé ìwọ ń sìn ìwọ ni mini Dangote ọlọ́gbà fún ẹ. Why fẹ́ employ our stars? Kó tó dé pé o parí first question tó fẹ́ béèrè ó ti bẹ̀rẹ̀ sí ń sùn. Kí ló máa ṣe? Jesus! Number 12, Adéṣípẹ̀ Balógun number 12. Mo ti fẹ́ jíṣẹ́. Ó yà yín gan. Number 40 gan ti rẹ̀ ṣe wọ́n against the one for number 12. I work so hard for the success of that company. Ó dàbí pé mo gbọ́ pé ẹ ní àwọn client yín kan bọ̀ láti France. Tẹ́ bá lọ bí iṣẹ́ ta ló máa attend sí wọn. Tí n bá lọ ní ìlú nìkan, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà, iṣẹ́ kọ́ lówó. Rárá mi ò lè jẹ́ kó lọ o, ọ̀dọ̀ mi ló wá. Mi ò dẹ̀ fẹ́ wàhálà tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ̀sìn, èmi ló máa wá mú. Wọ́n lè yẹn lọ gbọ́ ọmọdé, Òṣùpá ló kọrin o, tó fi ń talẹ́ sọ́dà sí. Wípà máa fi yẹn jògógó, torí ògógó ni agbọ́mọjó lọ́mọ mojú. Òun gbé ọmọ dání, ọmọ mojú wèrè, ó padà pa ọmọ ọlọ́mọ. Kí ni o ní láti sọ lórí ẹ̀rí tí ó wà ní iwájú ilé ẹjọ́ yìí? Àtìgbà tí mo ti jẹ́ CEO company, mo realize wípé àbúrò yín Mr. Ṣẹ́gun ó ń ṣe bákanbákan sí mi, inú ò dùn sípò tí mo wà. Bíṣọ̀bì ká má gbàdúrà. If prayer dey work through, you sef you no suppose dey here again. I want to go, but I don't want to go back into that hole. I want to go home, Daddy. Mo fẹ́ Bamba. Bamba bí ti báwo náà?
Kini? Kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí náà? Anything. Okay, now tell me to late. So make you not to body ni. There's nothing I can do about it. How now? Ọmọ ẹni mò ń tọ́jú. Ṣé làákàyè ò sọ fún ẹ pé àmọ̀là yìí wọ́n mí èlùbọ́ yìí wọ́n mí sí? Má bínú. Wo wọ́n máa fi kúnlẹ̀ pa ẹ̀rọ. Alábòsí ló máa ń kúnlẹ̀ sẹ́sẹ́sẹ́ náà. Ọ̀dẹ̀ olóògbé juice yìí sẹ́nu tí ó lò kọ́. Wọ́n mú ìyàwó iná lọ máa jẹ because àwọn náà máa ń lo red lipstick. Mọ́nísọ́lá, jẹ́ kí mọ́mí understand pé kọ́ọ̀pù wọn máa fi mu juice wọn kì í gbé sẹ́nu. Kò kí ń ṣògùn bà, kò kí ń ṣẹ́mu, kò kí ń ṣògùrọ̀, kò kí ń ṣe burúkutu náà. Màmá ti ẹ́ gangan, òun la fọkùn wọn balẹ̀ jẹ́, mọ́mí ẹ̀ gangan ló ń hùwà dé. How dare you refer to my mom like that? Are you alright? Ṣé bẹ́ẹ̀ kí n gbá ilé tí ni? Bọ́tà nílẹ̀. Ọmọ ní ó ti kó ń jẹ alẹ́ ìfọlọ́gbò jẹ. Níbo? Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ fọlọ́. Ẹ gbé mọ́tò. Ọ̀rọ̀ ẹ má jàjẹ́ jẹ́ ọ̀rọ̀. Màá sí ọ láti o. Màá sí ọ. Ó máa tẹ́ o. Ẹ gbálẹ̀ yín lọ. Irọ́ ni o, orí ọkọ mi àtobìnrin. Wọ́n ń jáde nínú hòtẹ́ẹ̀lì. Kí olóòde máa farabalẹ̀ náà? Báwo ni kí n ṣe farabalẹ̀? Òsúnlé, o tún dé tàìdí láàárọ̀ yìí sí, o change, olóhùn lọ, ìwọ lọ. Iye mo ń láti lọ because mo ń lọ síbi tí wọ́n ti ń fẹ́ mi tí wọ́n ń fẹ́ bùkátà mi. Látìgbà tó ti bímọ kí n ṣe ẹ láṣọ òwò nígbà tí máa fẹ́ lọ́gìn wàá máa patán mọ́ látán ò ní látán. Ẹ ra máa. Ẹ ń bọ̀ látòde ni. Irọ́ ibi ni mo wà. Àgbẹ̀ wá gbé báàgì tó báyìí. Ẹ fẹ́ pẹ́ bí mi. Ilé mi. Kì í bá lọ́jọ́ mẹ́ta. Kì í bá lọ́sẹ̀ kan. Kì í bá lọ́sẹ̀ méjì ọkọ mi àbí. Ṣé ìyàwó ẹ̀ sọ fún ẹ pé òun mú ìyá òun? Mi ò lè sọ pé o sọ fún mi bí mi náà ṣe wọ́n sí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi. Ajúkìrí jí olú tó láti bí 3 days tí wọ́n ti kúrò nínú ilé. Ọdún obìnrin ló wá bá sí tó pè mí sílẹ̀ pẹ̀lú ọmọ nínú ilé. Ọmọ tí mo bí fún ẹ. This is for you. Babe. Hey baby. Love you. I love you more. Ó dàbí pé wọ́n ti ya sọ́sọ́ wa lórí o. Kí ló rí dàpọ̀ rẹ̀? Ìbọn òun sì, I want to make mama proud. I'm to make mama proud, but I think make me proud. Sori wọ, báwọn pípù yìí sọ̀rọ̀, báwọn fámìlì yìí sọ̀rọ̀ kan tẹ́wọ́ sí wa. Ẹ lè máa wò pé kí lọmọ kò yín sàn. Ṣé rí bí mo ṣe wà yìí? Mo ti dé gbòòrò, èmi náà ti já. Ó já firi jọ́gán ṣáà ìjà firi jọ́gán ló dín fáfọ́ ní gángan. Ọmọ bá ní àtọrọ, ọmọ bá ní àjàgbà, kò yé mi o. Kò yé yín kẹ́ máa jalè. Kò jẹ́wọ́ náà. Kò jẹ́wọ́ o. Kò sí bí mi ṣe bá sọ tó irọ́ náà ni kò sọ bí tó ti ń rówó fún wa. Ó dẹ̀ dá yín lójú pé díù tẹ́ ṣe níjọ́sí ló fi lè. Ìyẹn náà ni ò yé mi tààràtààrà because tí ò bá kí n ṣe díù yẹn ni kí ni reason tí ò ṣe sọ fún wa ibi tó ti rówó. Ẹ ti pa. Ẹniọlá, bí ìṣúná ṣe kékeré o, ọmọ ti kú o. Wọ́n dẹ̀ lọ fọmọ ìṣògùn owó ni tètè jẹ́wọ́ fún èmi ìyàwó ẹ̀ o. Mr. Eniola, pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ báyìí, ọkàn tèmi ò balẹ̀. Ọlọ́run, ẹ̀jẹ̀ ń jí àìgbọ́ ló ń ṣàánú mi dídẹ́. Soko soja, ó ṣeéṣe o, kó bá lérí. Tábà soko soja, ó ṣeéṣe o, kó bá lérí. Ẹ sọ pẹ̀lẹ́ láyé gbà, ẹ sọ pẹ̀lẹ́. Tábà
sọ̀kò sọ́jà ó ṣeéṣe ó bàrà lẹ́ni tá a bá sọ̀kò sọ́jà ó ṣeéṣe ó bàrà lẹ́ni. Ẹ̀sọ́ pẹ̀lẹ́ la fi ń ṣayé díẹ̀díẹ̀ la fi ń ṣayé. Alágẹmọ jẹ́jẹ́ ikú mú lọ abèlè ń ta sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ o. Ẹni wáyé o ẹṣẹ́kẹ̀lẹ́ o ayé kò dúró tẹnìkan. Ẹni wáyé ẹṣọ́ ìkẹlẹ́ o tó ayé kò dúró tẹnìkan. Tàbá sọ̀kò sọ́jà ó ṣeéṣe o kó